àkọ́kọ́ mú wá sétí ìgbọ̀yìn láti jẹ́ kẹ́ ẹ mọ̀ ibi tí ìlú dé dúró. Nínú ìwé ìròyìn Daily Trust ní kókó àkọ́kọ́ tọwọ́ mi yìí ló ti jáde wá. Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun ló ṣokùnfà bí orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe lè kókókó bí ojú ẹja lásìkò tá a wà yìí. Ta ló sọ̀rọ̀ yìí? Ẹnu èmi ò gbà o. Amechi ló sọ̀rọ̀ náà jáde. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde. Pọ́ǹṣì ló pọ́ǹṣì ròyìn eléyìí ò níbi tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé wọ́n ní ó mà ti fèròǹgbà rẹ̀ hàn láti díje dupò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà yìí nínú ẹgbẹ́ òṣèlú APM. Ìwé ìròyìn Pọ́ǹṣì ló pọ́ǹṣì ẹ̀ síta. Nínú ìwé ìròyìn Daily Trust náà ni mo ṣì wà. Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá ti ké sí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC káàkiri kọ̀ọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà wípé àwọn ẹgbẹ́ alátakò wọ́n ń wo àwọn o. Ẹ̀sùn ohun tó tó àti ohun tó yẹ bẹ́ẹ̀ ẹ pawọ́ papọ̀. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde. Daily Post náà ló post ìròyìn ọ̀hún síta ọ̀rọ̀ Tinubu ààrẹ wa yìí náà sì ni níbi tí ààrẹ ti ń sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n lo ìbò wọn fi gbá mi síta o bí mo bá kùnà láti ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe àbí tí mo bá ń ṣe àwáwí ó ní àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fi ìbò gbá òun sẹ́gbẹ̀ẹ́ kan. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Èrò Mákindé kó tó sọ ó ti kú mọ́ nínú. Èmi kọ́ ni mo wí bẹ́ẹ̀ o. Ta ló sọ̀rọ̀ yìí wí kíni? Ìwé ìròyìn Daily Trust ló ti jáde. wọ́n ní bí ọdún iléyá ṣe ń múra ta sì ń wò ó kẹ̀tíkẹ̀tí tóun náà ń wò wá kẹ̀tíkẹ̀tí lókèrè ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ wọn ni. ǹjẹ́ mọ̀ wípé àwọn ẹran àgbò àwọn màálùú àwọn oríṣiríṣi wọ́n ní owó rẹ̀ ti di wúgọ́gọ́ náà wúgọ́gọ́ kínní ọ̀hún mà gbó lórí lọ́sẹ̀ yìí ju ti tẹ́lẹ̀ lọ. ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Nínú ìwé ìròyìn Daily Trust náà ni mo ṣì wà. Peter Obi tó sọ wípé òun ó lo sáà kan dondo lórí ipò ààrẹ tó bá wọlé. Ẹ má ṣe gbà á gbọ́ o, kì í ṣẹni àágbàgbọ́. Ta ló sọ̀rọ̀ yìí? Báyọ̀ Ọ̀nànúgà ló sọ bẹ́ẹ̀ jáde. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde. àwọn olùdíje tí wọ́n lé ní 91 aspirants náà ni wọ́n máa ń díje fún ipò ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin ní ìpínlẹ̀ Èkó 91. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Nínú ìwé ìròyìn Vanguard ní ìròyìn eléyìí ló ti jáde wá. Òtítọ́ ni wípé Kwankwaso ó ti kàwé gboyè dókítà, ṣùgbọ́n èmi eléyìí mo ní àwọn oríṣiríṣi ọgbọ́n inú àti ìmọ̀ ikùn láti sọ orílẹ̀-èdè Nàìjíríà bí igbá oko. Peter Obi ló sọ̀rọ̀ náà jáde. Ìwé ìròyìn Vanguard ló fà á jáde. ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti sún ọjọ́ ìbò abẹ́lé fún àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú ṣòfin nínú ẹgbẹ́ òṣèlú wọn ní wọ́n ti sún ọjọ́ ọ̀hún síwájú. ọjọ́ wo ni wọ́n fi sí o? Ìròyìn yóò jábọ̀ rẹ̀. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Òkété bórù mọ́ àwọn ajínigbé lọ́wọ́ o níbi tí wọ́n ti ń gba owó ìdóòlà àti owó èyí tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn ajínigbé níbi tí wọ́n ti fẹ́ gbé owó ọ̀hún fún wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka títí ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n fi gbòòrò òfin gbé gbogbo wọn o. Ìwé ìròyìn The Nation ló dì í jáde. àwọn ọmọ mẹ́ta kan rèé tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá àti ìjọba ìpínlẹ̀ Bauchi tí ọwọ́ wọn mà ti tẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. wọ́n ní àwọn ọmọ kéékèèké ni wọ́n bá ṣe ìgbéyàwó. wọn ò ṣègbéyàwó nìkan o, wọ́n tún wá san 3,000 ní owó orí 3,000 bride price. òun lówó tí wọ́n ní wọ́n san o. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Mo gbéra bàgẹ́ báyìí mo mórílẹ̀ orílẹ̀-èdè United States kọ́lọ́run sọ mi lọ kó sọ mi dé o. ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan rèé tó jẹ́ ọ̀jọ̀gbọ́n ni wọ́n ti fi ọ̀pá wọn ọgbà atúnirọ̀ fún 70 oṣù ni wọ́n ní yóò fi wà nínú ọgbà atúnirọ̀ o nítorí wípé ó ṣe ìpàsípàyọ owó tí iye rẹ̀ tó mílíọ̀nù kan ó lé ọwọ́ $4. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. ní ìpínlẹ̀ Èkìtì náà ni mo wà tí ìròyìn ọ̀hún sọ wípé àwọn àjọ INEC ni wọ́n ti bẹ̀rẹ̀ sí pín àwọn ohun irinṣẹ́ ètò ìdìbò fún wọn ní ìpínlẹ̀ ọ̀hún. wọ́n ní ṣáájú ètò ìdìbò sí ipò gómìnà tí wọ́n ti pìyàmọ́ fún 20 oṣù kẹfà ọdún tí a wà yìí. Ìwé ìròyìn The Nation ló di ìròyìn náà síta. Nínú ìwé ìròyìn Daily Time ní ìròyìn eléyìí ló ti jáde wá. Aṣẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn
ni ó ti ṣàlàyé báyìí wípé ẹ̀sùn tí wọ́n fi kan òun wípé àwọn ọba òkè ògùn wípé wọn ò ní ìgbàgbọ́ kan nínú òun kábíyèsí náà wọ́n ní kì í ṣe tàwọn o àti wípé àwọn ò lẹ́bọ lẹ́rù tó bá jẹ́ pé titi àwọn ni. ìwé ìròyìn Daily Time ló táìmù ẹ̀ jáde. pọ́ǹsì náà ló pọ́ǹsì ìròyìn èyí síta níbi tí wọ́n ti ní pásítọ̀ kan o ní ìlú Àbújá ni wọ́n mà ti fi sínú gbàgà látàrí pé kíni wọ́n ní ó fi tipátipá jẹran sókòsè lára ọmọ wéléǹjẹ kan. ìwé ìròyìn pọ́ǹsì ló pọ́ǹsì ẹ̀ síta. Peter Obi ó ti fojú àìdára bẹ́ẹ̀ ni ó nà ká àléébù sí àwọn àjọ EFCC pẹ̀lú bí wọ́n ṣe yabo ilé ìwòsàn títí fásitì Uyo tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yin afẹ́fẹ́ tajútajú ó ní kò bójúmu tó ó sì kù díẹ̀ káàtó. ìwé ìròyìn Daily Time ló tì í jáde. ẹni tí í ṣe ẹnìkan tí ó jẹ́ òṣèré orí ìtàgé tí orúkọ rẹ̀ ń jẹ́ Folúkẹ́ Dáramọ́lá ni wọ́n ní òun náà mà ti gba fọ́ọ̀mù láti díje sí ipò kan ní ìpínlẹ̀ Èkó. ìwé ìròyìn The Nation ló di ìròyìn náà síta. àwọn kókó yìí àti kókó míì láwọn máa mú wá sí yín létí láti jẹ́ kẹ́ ẹ mọ ohun tó ń ṣẹlẹ̀ káàkiri kọ̀rọ̀kọ́ńdó orílẹ̀-èdè yìí lẹ́sẹ̀ kùkú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti lọ́nà jíjìn rere. à ń kí yín lówùúrọ̀ yìí wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa ẹ kú bójú ọjọ́ ṣeré àtúkọ àjíṣòde lónìí òní ọjọ́ Ẹtì ọjọ́ 15 oṣù karùn-ún oṣù yìí náà dá méjì pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run adúpẹ́ wípé Ọlọ́run pa wá mọ́ ó sì ṣọ́ ẹ̀mí wa ká lè wà láyé wà láàyè ká wà nínú àwọn tí yóò máa ṣẹ̀mí lókè èèpẹ̀ adúpẹ́ o lọ́wọ́ ọba dániwáyé fún ìdásí àti ààbò rẹ̀ lórí ayé wa àti lórí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí adúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé ó sọ wá di àsìkò yìí ojúmọ́ ti mọ́ olówó ti gbówó oníkẹ̀kẹ́ òwú wa ti gbé kẹ̀kẹ́ òwú bẹ́ẹ̀ ni oníkálukú wọn ti múra láti lọ sí ibi iṣẹ́ ìṣe ìjẹ́ wa kò ní dìṣẹ́ bẹ́ẹ̀ ni àníbáráyé fọwọ́ tì í ohun aburú kan kò ní ṣẹlẹ̀ sí wa o òǹgbà kò ní gbàrí ọwọ́ wa dànù láàánínà owó lábìlà ọmọ owó kó bá wa pé ọmọ kó bá wa tán tá a bá ti jí lòwúrọ̀ kùtùkùtù bí irú eléyìí tá a gba ibi iṣẹ́ wa lọ kárí tajé ṣe kájí ọ̀hún kó sì yà sí ẹ̀dẹ̀ wa òní ọjọ́ Ẹtì àbá ìṣù ìmọ̀ọ́ta lórí ayé wa yóò di Ẹtì ní o láṣẹ Èdùmàrè. à ń kí yín ní ìkànnì alàlújá ìkànnì 99 pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kan pọ̀n ìlú òkè òláwà níbẹ̀ láti ń dún sínú afẹ́fẹ́ níbẹ̀ láti ń kùn gbàgbà lórí ẹ̀rọ agbágbé a sì ń ṣe kínní ọ̀hún ó ní ìtumọ̀ Elédùmarè ló ń fún wa ṣe ẹni afẹ́rùpẹ̀ dákọ́ ká má dènà pẹnu ká má ṣètìlẹ́sọ̀ọ́ abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. ìyára lẹ́ẹ̀ka rẹ̀ kò jùmọ̀ níbi gbogbo tí ẹ ti ń gbé ìkànnì C89.1 FM lágbára Ọlọ́run bá a bá ti ń dé ẹ̀yin náà lá máa rí o àwa náà sì ni ẹ̀yin náà ní ẹ máa wò lágbára Ọlọ́run nǹkan kan báyìí kò ní ṣe ẹ̀mí wa ibi kò ní wọlé ẹnì kọ̀ọ̀kan wa akíwa kó ojúmọ́ níbi gbogbo tẹ̀ tí ń gbọ́ wa sìnkú Jímọ̀ Olóyin lónìí Jímọ̀ Olóyin lágbára Ọlọ́run gbogbo ayé tó ti korò Ọlọ́run yóò wọ ọlá ọjọ́ èní yóò fi adùn sáyé gbogbo wa ìtura Olúwa ọmọ Adéníjì náà lórúkọ tèmi ẹ̀yin aráalé mo kí wa káàbọ̀ sórí àkọ́tún ètò àjímúná fún tàárọ̀ tòní àsìnrò ẹ̀yin òbí wípé tíkẹ́ẹ̀tì Children Day ó ti wà ńlẹ̀ báyìí ọjọ́ ìsinmi ọ̀sẹ̀ tó ń bọ̀ òun ni on the 24 òun náà ni a ó ṣe ètò náà fún gbogbo àwọn ọmọdé ẹ tètè wá ra tíkẹ́ẹ̀tì ní kẹ̀tíkẹ̀tí lágbára Ọlọ́run ọba tó ń pèsè fún ẹ̀dá yóò pèsè fún gbogbo ẹ̀yin òbí àwọn ọmọ náà wọ́n dàgbà wọ́n yanjú wọn ní kúkú àìtọ́jọ́ gbogbo tí ń jẹ́ ti Ọlọ́run. àmín tó káwọn inú ìròyìn ọ̀hún náà ló kù tá a bá ti débi iṣẹ́ ṣíṣe báyìí ni wọ́n sọ wípé à á ṣe kínní ọ̀hún o nínú ìwé ìròyìn Daily Trust ní kókó tó di ìròyìn tá ó sì máa gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ sí yín létí ní báyìí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá ló ṣokùnfà bí ìlú ṣe lé kókókó tí ohun gbogbo ò ṣeé tọ́ tí ebi ọ̀gbàgbà kọ́ mẹ́kẹ́ tó ń pa tẹkẹrẹtẹkẹrẹ ó ń pa kúkúrú ó ń pa gígùn ebi ó wà níta ta ló sọ̀rọ̀ yìí Amechi ló fohùn òkè sọ̀rọ̀ ìwé ìròyìn Daily Trust ló ń jábọ̀ rẹ̀ Rotimi Amechi tó jẹ́ olùdíje àti ẹni tí ó ní lọ́kàn láti gbé àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC láti gbé sókè láti díje dupò ààrẹ nínú ẹgbẹ́ náà lọ́dún 2027 òun ni ó ti fohùn òkè sọ̀rọ̀ ní ìlú Àbújá nígbàtí ó ń fi ìwé ó wù mí lọ́kàn
láti di ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress láti dì í mú tó sì ń fi ìwé ọ̀hún lélẹ̀ lánàá ọjọ́bọ̀ ní ìlú Àbújá. Níbẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní nàka àléébù sí ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ìṣèjọba ààrẹ Tinubu tó wà lóde yìí wípé ààrẹ Tinubu òun ló ṣokùnfà gbogbo bí nǹkan ṣe le kókókó bí ojú ẹja tó jẹ́ wípé ohun tí wọ́n ń rà ní náírà kan tẹ́lẹ̀ ó ti di náírà 10 àti oríṣiríṣi àwọn nǹkan míì tí ò ṣe máa fẹnu sọ tó ń bá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fínra. Ó ní tẹ́ bá gbàgbé ó ní ẹ jẹ́ kí n rán yín létí nígbà tí ààrẹ ó fi dìbò wọlé, nígbà tí ààrẹ ń polongo ìbò, ààrẹ mú ohun kan mẹ́nu, èmi ló kàn, èmi ló kàn, that brought us here. Ó ní nǹkan ọ̀hún gan òun ló gbé wa débì yìí gẹ́gẹ́ bó ṣe wí. Ó ní Tinubu ó ń pariwo èmi ló kàn nígbà náà lọ́hùn-ún. Ó ní èmi ló kàn báyìí ó ti kan gbogbo wa, ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé yóò padà kan jẹ́jẹ́ mojókòó mi. Òun ló bá orílẹ̀-èdè Nàìjíríà dé ibi tó dé yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ààrẹ Tinubu kí ló dé gan tó fi díje dupò ààrẹ nígbà náà lọ́hùn-ún. Ó ní Tinubu tún fẹ́ tẹ̀síwájú. Ó ní tẹ́ bá wo ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ní ààrẹ gbé ẹ̀sìn lójú. Èmi kọ́ ni mò ń sọ̀rọ̀ yìí o, Amechi ló ń sọ̀rọ̀ náà jáde. Ó ní Tinubu ó gbé ẹ̀sìn lójú. Ó ní oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́ pé ó lè fa orílẹ̀-èdè Nàìjíríà sẹ́yìn òun ní Tinubu dúnú mọ́ o. Fún ìdí èyí ààrẹ Tinubu òun ló ṣokùnfà ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ tó ń pa kékeré, tó ń pa gígùn, tó ń pa gíga, tó ń pa kúkúrú, tó ń pa pupa, tó sì tó ń pa àyìnrín o. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní oríṣiríṣi nǹkan òun ni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń bá fínra. Ìwé ìròyìn Daily Trust ló ti ìròyìn náà jáde, ẹ lọ mú kẹyẹ̀wò níbẹ̀. Nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn yìí wà ó níbi tí Mákindé ìyún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti kéde èròǹgbà rẹ̀ láti di gómìnà láti di ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà nínú àsíá ẹgbẹ́ òṣèlú APM. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé ni ó ti kéde èròǹgbà rẹ̀ láti díje dupò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 nínú ẹgbẹ́ tí wọ́n pè ní Allied People Movement APM. Gómìnà yìí ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ níbi ìkórajọ àwọn ẹgbẹ́ òṣèlú PDP àti APM eléyìí tó wáyé ní gbọ̀ngàn Màpó nílùú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí. Wọ́n ní níbẹ̀ ni gómìnà ti sọ wípé àkókò ti tó láti tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe ní báyìí. Lónìí èmi Olúṣèyí Abíọ́dún Mákindé ni mò ń kéde èròǹgbà mi láti díje dupò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, ààrẹ orílẹ̀-èdè ilẹ̀ olómìnira ti Nàìjíríà yìí. Bẹ́ẹ̀ ló ṣe sọ, wọ́n ní ariwo gèè tí àwọn èèyàn hó nígbà tó kéde èròǹgbà rẹ̀. Mákindé ló tẹ̀ wájú, ó ní orílẹ̀-èdè wa Nàìjíríà yìí a lè gbà kí wọ́n máa fọwọ́ lágbáwa lójú o. Ó ní sẹ́yìn ò rí wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn àti rọ́wọ́ mú lọ ẹnu lójoojúmọ́ màdìhun tó le. Gómìnà ọ̀hún ló bá fi kún wípé ẹ wò ó ṣé bá ṣe máa wò ó nì tí gbogbo nǹkan sì mẹ́ẹ̀. Wọ́n ní ìgbáyégbádùn ò tiẹ̀ sí fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bẹ́ẹ̀ ni kí tiẹ̀ gan ni láti bí oṣù díẹ̀ sẹ́yìn ìbéèrè tá à ń bira wa náà ni wípé ibo gan là ń lọ náà àti ìmọ̀bi tá à ń lọ ṣe bá ṣe tẹ̀wájú lórílẹ̀-èdè wa Nàìjíríà rèé. Gómìnà ọ̀hún ló wájú ó di mímọ̀ wípé wọ́n ti sún wa kàn gírí báyìí o. Ó ní ànígbàgbọ́ nínú wọn mọ́, ẹ wò ó wọ́n ti sún wa kàn gírí, àwa gan ti jí gìrì tẹ́ bá ń gbọ́ àsùnmọ́ lọ́wọ́ tí a dé yìí. Nígbà tí gómìnà wọn máa tẹ̀wájú tí ó máa sọ̀rọ̀, ó ní gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ẹgbẹ́ alátakò wọ́n ní ẹ jẹ́ kóra wa jọ báyìí ká sì wà ní ìṣọ̀kan torí pé lónìí wọ́n ní àwa gangan la lè jẹ́ kí èbúté orílẹ̀-èdè Nàìjíríà kó débùtì ògo. Nígbà tó tẹ̀síwájú ó ní ẹ wò ó orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí ẹgbẹ́ òṣèlú kan dondo lè ṣiṣẹ́ ń bẹ̀ gẹ́gẹ́ bí Mákindé bó ṣe sọ̀rọ̀ òun léde. Mákindé ló ti sọ wípé àjọṣepọ̀ tí ń bẹ láàrin ẹgbẹ́ òṣèlú PDP àti APM
wọ́n ní ẹ wò ó yóò ṣiṣẹ́ o láti jẹ́ kí wọ́n lè díje níbi ètò ìdìbò gbogbogbò ọdún 2027. ó ní lónìí nílùú Ìbàdàn ẹgbẹ́ àkọ́kọ́ tí wọ́n kóra wọn jọ ẹgbẹ́ òṣèlú PDP àti APM tí wọ́n sì nàka sókè wípé àwọn o wọ́n díje dupò nínú ní sí ipò ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Gómìnà Ṣèyí Mákindé ló wá ń sọ̀rọ̀ tó sì ń jó di mímọ̀ wípé ẹ wò ó lédè wa Nàìjíríà àwọn ò ní gbà o kí wọ́n máa ṣe bálabàlà ṣìbólóṣìbóló. ó ní àwa gangan lágbè nǹkan wa a ti ṣetán báyìí o a ti bawọ́ a sì ti ṣetán láti jẹ́ kí orílẹ̀-èdè wa Nàìjíríà kí ó tẹ̀ wájú. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé ló ti kéde èròǹgbà rẹ̀ láti díje sí ipò ààrẹ orílẹ̀-èdè ilẹ̀ olómìnira ti orílẹ̀-èdè wa Nàìjíríà yìí nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. ẹ̀yin fẹ́ ṣe rẹ̀ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́mù kẹsìrí ẹ̀ níbẹ̀. èròǹgbà gómìnà Ṣèyí Mákindé láti di ipò ààrẹ mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ó ti kú kó tó sọ jáde ẹnu mi ò gbà á. Wike ló wí ọ̀rọ̀ ọ̀hún jáde ìwé ìròyìn Daily Trust ló tì í jáde. Mínísítà fún olú ìlú ilẹ̀ wa Àbújá Nyesom Wike ló ti fọwọ́ sọ̀yà tó sì ń fi ọ̀rọ̀ ìdánilójú rẹ̀ tó fi ń léde wípé èròǹgbà gómìnà Ṣèyí Mákindé láti di ipò ààrẹ mú nínú ẹgbẹ́ òṣèlú APDM pẹ̀lú ẹgbẹ́ òṣèlú PDP ó ní ẹ̀yin ènìyàn ìlú irọ́ ni Mákindé ń pa ọgbọ́n èrú ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ kájálẹ̀ onílé káfí bo tiẹ̀ lẹ́yìn òun ló fẹ́ lò ó sì ṣàpèjúwe ọ̀rọ̀ yìí pẹ̀lú èdè òyìnbó wípé 419 arrangement òun ni Wike ló fi gbá ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ pẹ̀lú èdè òyìnbó ọ̀hún. Wike ló sọ̀rọ̀ báyìí wípé gómìnà Ṣèyí Mákindé ó ní ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ lọ́wọ́ báwo ni ènìyàn yóò ṣe wà tí yóò kéde ara rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí. ó la tán ó ga tán ó gbé ẹsẹ̀ àkọ́kọ́ síbi ẹgbẹ́ òṣèlú PDP ó gbé ẹsẹ̀ kejì sí inú ẹgbẹ́ òṣèlú APDM. ó ní níbo ni wọ́n ti ń ṣerú eléyìí gẹ́gẹ́ bí Wike ṣe ń sọ o. Wike wá ń sọ̀rọ̀ yìí ó tọ́lọ̀lá ó ní kó tó di pé Mákindé sọ̀rọ̀ yìí jáde kó tó sọ èròǹgbà rẹ̀ jáde ó ní èròǹgbà náà ó ti kú. ó ní kò jọ́ láké kò jọ́ lóko kò jọ́ o. ó ní nǹkan tí Mákindé sọ yìí kò lè rí bẹ́ẹ̀ rárá. nínú ọ̀rọ̀ Wike ó tẹ̀síwájú báyìí wípé àwọn igun ẹgbẹ́ òṣèlú PDP èyí tí Kabiru Turaki èyí tó ń léwájú rẹ̀ báwo ni wọ́n ṣe ní àjọṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APM. ó ní ó kù díẹ̀ káàtó láti díje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú méjèèjì yìí àti láti jáwé olúborí. ó sọ wípé ká tó sọ irọ́ di òtítọ́ olúwa rẹ̀ yóò jagun ẹnu o. ó ní ẹ̀yin ènìyàn níbo ni wọ́n ti ń ṣerú ẹ̀. nínú ọ̀rọ̀ Wike ó ní àwọn tí wọ́n jẹ́ àwọn àjọ INEC tí wọ́n jẹ́ akẹ́tọ̀ọ́ ètò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n mọ irú ènìyàn tí Mákindé jẹ́. Wike ló sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ nínú ìwé ìròyìn Daily Trust ó pọ̀ o ó pọ̀ rẹ ó pọ̀ yẹ́yẹ́ ẹ fẹ́ wò ó kẹ lọ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀ o nínú ìwé ìròyìn Daily Trust tó jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn eléyìí wà o níbi tí ìròyìn ọ̀hún ti sọ wípé àwọn àjọ INEC ni wọ́n mà ti bẹ̀rẹ̀ sí pín àwọn ohun ètò ìdìbò fún wọn ní ìpínlẹ̀ Èkìtì ṣáájú ètò ìdìbò sípò gómìnà tí wọ́n ti pìyàmọ́ fún 20 oṣù kẹfà ọdún tí a wà yìí ní ìpínlẹ̀ Èkìtì. àwọn àjọ tó ń bójútó ọ̀rọ̀ ètò ìdìbò ní ìpínlẹ̀ ọ̀hún ẹni tí í ṣe ọ̀gá fún wọn ní agbọn náà yún Bùnmi Ọmọ́sẹ̀yìndèmí wọ́n ní òun ló ti sọ lánàá wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí pín àwọn nǹkan tí wọ́n lò àwọn bí nǹkan irinṣẹ́ àwọn ohun èlò fún wọn ní ìpínlẹ̀ Èkìtì látàrí ètò ìdìbò sí ipò gómìnà tí wọ́n ti pìyàmọ́ fún 20 oṣù kẹfà. nígbà tó ń sọ̀rọ̀ ní orí àkọlé ọ̀hún wípé ojúnà láti dáàbò bo ètò ìṣèjọba àwarawa àti láti lè jẹ́ kí àwọn èèyàn kópa nínú ètò ìdìbò. ó ní ojúṣe àwọn oníròyìn àti ojúṣe àwọn olóṣèlú gẹ́gẹ́ bí kọmíṣánná fún àwọn tí wọ́n jẹ́ àwọn tó ń rí sí ètò ìdìbò bó ṣe fi ọ̀rọ̀ ọ̀hún léde tó sì sọ wípé wọ́n ti ń gbáradì káàkiri àwọn ibùdó ìdìbò tí ó wà ní ìpínlẹ̀ náà. Ọmọ́sẹ̀yìndèmí ló sọ̀rọ̀ wípé àjọ INEC ni wọ́n ti kọ́ àwọn
ni wọ́n ti kọ́ àwọn eléṣọ́ aláàbò wọ́n ti jọ sọ̀rọ̀ lójúnà láti ní ètò ìdìbò eléyìí tí ó jẹ́ àṣehàn tí ó jẹ́ eléyìí tí ó lọ ní ìrọwọ́rọsẹ̀ tí ó sì ní sí mọ̀kàrúrù àbí wàhálà kankan ń bẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ohùn léde. Ọmọ́sìndèmí ló sọ̀rọ̀ fún tó sì sọ wípé àwọn àjọ elétò ìdìbò òun ni wọ́n wà fún ìfarajì láti lè jẹ́ kí àlàáfíà kó wà o àṣehàn gbẹgẹdẹ tí ó sì jẹ́ wípé wọ́n ti ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ láti lè jẹ́ kí gbogbo ẹ̀ lọ bó ti yẹ kó lọ. Wọ́n wá ṣèkìlọ̀ wípé ẹ yé gbọ́ àṣìgbọ́, ẹ yé sọ̀rọ̀ bàjẹ́, ẹ yé ra ìbò, ẹ yé ta ìbò láwọn àsìkò tí ètò ìdìbò yìí tí ó máa ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì. Wọ́n rọ gbogbo àwọn olóṣèlú náà, wọ́n ní ẹ wò ó gbogbo ohun yòówù tí ń bá wà ń bẹ̀ ẹ parí ẹ̀, ẹ má ṣe jẹ́ kí ìjánu ilé kó dárúgúdù sílẹ̀ ní gbangba o. Tí wọ́n sì rọ àwọn oníròyìn, wọ́n ní ẹ jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ o, kẹsì ṣiṣẹ́ yín bó ti tọ́ àti bó ti yẹ. Gbogbo nǹkan ní kẹrí pé ẹ gbé o láwọn àsìkò ètò ìdìbò yìí, ẹ má ṣe fìkan bọ̀kan nínú o láwọn àsìkò yìí, ẹ ṣe bó ti tọ́ àti bó ti yẹ. Àwọn àjọ INEC ni wọ́n ti ń gbáradì fún ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì fún ti ọdún 2027 tí wọ́n sì ní wọ́n ti fi àwọn ohun èlò ṣọwọ́ síta fún àwọn ibùdó ìdìbò kọ̀ọ̀kan tí wọ́n sì ti ń gbáradì fún oṣù tí ń bọ̀. Ìwé ìròyìn The Nation ló di ìròyìn náà sì tẹ̀lé ọmọ kẹsìrì ẹ̀ níbẹ̀. ẹni àtìrànmọ́ kò ní í dákẹ́. Aṣẹ́yìn títí ilẹ̀ Ṣẹ́yìn kábíyèsí ọ̀hún ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ọ̀ràn tí wọ́n fi kan àwọn àti ẹ̀sùn tí wọ́n fi kan àwọn kò rí bẹ́ẹ̀ o. Gbogbo ẹ̀yin ènìyàn ìlú ẹ kọtí ọ̀gbọ́n yìí sí ìròyìn èké àti òfúùtù fẹ́ẹ̀ tẹ ìròyìn tí àwọn ọba kan lágbègbè Òkè Ògùn tí wọ́n ń gbé káàkiri lórí ayélujára. Aṣẹ́yìn títí ilẹ̀ Ṣẹ́yìn tó tún jẹ́ alága àwọn lọ́balọ́ba pẹ̀lú àwọn ìjòyè ní agbègbè Òkè Ògùn aláìlúwà ọba Ṣẹ̀fíù Oyèbọ́lá ni ó ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé ẹ̀sùn tí àwọn kan fi kan àwọn wípé àwọn lo ipò wọn bí ò ṣe tọ́ àti bí ò ṣe yẹ, wọ́n sọ wípé irọ́ ni ọ̀rọ̀ náà àti wípé àwọn tí wọ́n fẹ́ fi jújú bo àwọn ará ìlú lójú tí wọ́n fẹ́ lo ọgbọ́n ìṣèlú àti ọ̀nà ìrú láti fi da àlàáfíà agbègbè Òkè Ògùn rú, àwọn ni wọ́n wà nídìí ọ̀rọ̀ náà. Kábíyèsí Aṣẹ́yìn títí ilẹ̀ Ṣẹ́yìn wọ́n sọ̀rọ̀ yìí ní àná òde yìí ní ìlú Ìbàdàn tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí wọ́n ń dáhùn sí àwọn ọ̀rọ̀ kan tó ń já ọ̀ràn lórí ayélujára níbi tí àwọn ọba kan lágbègbè Òkè Ògùn tí wọ́n ti nàka àìdára sí kábíyèsí Aṣẹ́yìn títí ilẹ̀ Ṣẹ́yìn náà wípé kábíyèsí ọ̀hún ó taṣe àgẹ̀rẹ̀ àti wípé ó ṣe nǹkan tí kò tọ́ àti èyí tó yẹ nínú ọ̀rọ̀ kábíyèsí Aṣẹ́yìn títí ilẹ̀ Ṣẹ́yìn. Kábíyèsí ń dáhùn sí ọ̀rọ̀ náà wípé àwọn lọ́balọ́ba ọ̀hún lágbègbè Òkè Ògùn ni wọ́n ṣe ìpàdé ní ìlú Òkè Ò tí í ṣe olú ìlú ìjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú ọ̀rọ̀ kábíyèsí Oyèbọ́lá wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn kábíyèsí ọ̀hún tí wọ́n kóra wọn jọpọ̀ lọ́nà tí ò bá òfin mu, wọn ò láṣẹ láti sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde sí irú àwọn, pẹ̀lú wípé wọn ò tún ní àṣẹ láti kórajọpọ̀ ṣe ìpàdé èyí tí àwọn ọba Òkè Ògùn yòókù tí wọn ò mọ̀ sí. Nínú ọ̀rọ̀ kábíyèsí Aṣẹ́yìn wọ́n jẹ́ kó di mímọ̀ wípé látìgbà táwọn ti gun àpèrè Aṣẹ́yìn títí ilẹ̀ Ṣẹ́yìn ni àwọn ti ń fi gbogbo ìgbà wá ìdàgbàsókè ìlú Ìṣẹ́yìn tó fi mọ́ agbègbè Òkè Ògùn lápapọ̀. Àwọn ò sì fi ìgbà kankan wá ìfàsẹ́yìn agbègbè Òkè Ògùn rí. Fún ìdí èyí àwọn ọba Òkè Ògùn kan tí wọ́n kórajọpọ̀ láti ṣe irú ìpàdé bẹ́ẹ̀ tàbí láti sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde, wọ́n sọ wípé irọ́ ni wọ́n ń pa. Àwọn ò lẹ́bọ lẹ́rù ní tàwọn o, ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà bá dá wọn lójú kí wọ́n múra kalẹ̀ láti wá sọ ọ̀rọ̀ ọ̀hún ní gbangba wálíà kí gbogbo àwọn ènìyàn kí wọ́n lè mọ̀. Nínú ọ̀rọ̀ kábíyèsí Aṣẹ́yìn títí ilẹ̀ Ṣẹ́yìn wọ́n tún ké sí àwọn ọba Òkè Ògùn ọ̀hún wípé kí wọ́n ṣe wí agbẹ́jẹ́ mọ́wọ́ afẹ́fẹ́ àlàáfíà tí ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ lágbègbè Òkè Ògùn. Fún ìdí èyí kí wọ́n má da afẹ́fẹ́ àlàáfíà ọ̀hún láàmú o, kí wọ́n jẹ́ kí ìdàgbàsókè tó ti ń wọ agbègbè Òkè Ògùn kó máa tẹ̀síwájú, kí wọ́n má sọ ọ̀rọ̀ èyí tí yóò fa agbègbè Òkè Ògùn sẹ́yìn lórí ayélujára nítorí wípé ó léwu púpọ̀ láti ṣe bẹ́ẹ̀. Ìwé ìròyìn Daily Time ló ti ìròyìn àwọn jáde, ẹ fẹ́ wò ó ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bẹ nínú ìwé ìròyìn Daily Time tó jáde láàárọ̀ yìí. Ká lọ sí abala ìkéde àti ìpolówó ọjà wa, à ń bọ̀, ẹ kú kalẹ̀.
ọdún iléyá ọdún tọ́lọ́run bá mi Allah gbé kalẹ̀ fún gbogbo mùsùlùmí ayé pátá. pàtàkì ọdún iléyá ànlẹ̀ràn pípa jẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ Ministry of Agriculture pẹ̀lú àjọṣepọ̀ ẹgbẹ́ Livestock Breeders and Dealers Association Ọ̀yọ́ State Chapter lónìí ọjà ẹran tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fọwọ́ sí lẹ́ka ìbàdàn ọ̀yọ́ ògbómọ̀ṣọ́ ìbàràpá àti òkè ògùn lápapọ̀ ní kẹ́ ẹ ti lọ ra ẹran ọdún iléyá yín nítorí pé ìjọba máa ń ṣàyẹ̀wò fáwọn ẹran tí wọ́n ń tà láwọn ọjà tíjọba lù lóǹtẹ̀ ni torí ìlera aráàlú sì ni ẹnikẹ́ni tó bá gbọ́jà ẹran sẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà tàbí bíi tíjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ Ministry of Agriculture àti Association of Livestock Dealers and Breeders Ọ̀yọ́ State ò bá ti lù lóǹtẹ̀ yóò fi mú kàtà òfin. Olùkéde Ọ̀yọ́ State Ministry of Agriculture lábẹ́ Barrister Ọlásùnkànmí Ọlálẹ́yẹ pẹ̀lú àjọṣepọ̀ Association of Livestock Dealers and Breeders Ọ̀yọ́ State lábẹ́ President wọn Alhaji Abdulrasaq Dúdúyẹmí ló ń kéde. eégún tí ó ṣe bí iléèbó òṣèlágbó egúngún alápánsánpá ni bàbá eégún ọlọ́rẹ́ iléeṣẹ́ Ralac Painters tún bá ọ̀nà mìíràn yọ o pẹ̀lú àrà ọ̀tọ̀. ọ̀sẹ̀ ìlera pẹ̀lú oògùn ẹ̀dínwó fún gbogbo àwọn ènìyàn wa ní ìlú Ìgàngán àti agbègbè rẹ̀. ẹ ti mọ iléeṣẹ́ Ralac Painters láti ọjọ́ tó ti pẹ́ wípé òtítọ́ àti òdodo ni wọ́n gbé lọ́wọ́ ní iléeṣẹ́ wọn. ìdí rèé tó fi yẹ kí gbogbo ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgàngán àti agbègbè rẹ̀ kẹ́ ẹ yọjú síbi ọ̀sẹ̀ ìlera tí iléeṣẹ́ Ralac Painters gbé ká yín mọ́lẹ̀ pẹ̀lú ẹ̀dínwó oògùn lówó tí ò wọ́n rárá. ẹ̀rọ ìgbàlódé wà ńlẹ̀ tó nàkàṣẹ apá nàkàṣẹ ẹsẹ̀. ọ̀dọ̀ ọba Ṣẹ̀mẹ̀ ní Òmìnigbò road ní ọ̀sẹ̀ ìlera náà yóò ti wáyé ní ìlú Ìgàngán bẹ̀rẹ̀ láti ọjọ́ 12 oṣù karùn-ún títí di ọjọ́ 21 oṣù karùn-ún ní déédéé aago 8 àbọ̀ òwúrọ̀. ẹ̀yin olùgbọ́ mi ní ìlú Ìgàngán àti agbègbè rẹ̀ ẹ wá jẹ àǹfààní ọ̀sẹ̀ ìlera yìí kó tó tán 2,000 naira péré ni kẹ́ ẹ máa mú bọ̀. fún ìbéèrè ẹ lò ó sórí nọ́mbà yìí 08927249106 tàbí 09063822370. ìgbà ìgbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Ralac Painters lógún. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì. ìkéde yìí wá láti ọ̀dọ̀ aláyélúwà kábíyèsí ọba Ashiru Oyèbísí Ọlálérè ìfẹ́ ìlú one ti ìlú Ìlúà fi àsìkò yìí kéde pé oko ìpamọ́ sí ìṣòfò ní ìlú Ìlúà ẹnikẹ́ni tó bá rà ní inú ilẹ̀ yìí kó lọ gba owó padà lọ́wọ́ ẹni tó ta ilẹ̀ yìí fún torí ilẹ̀ ìpamọ́ sí ìṣòfò ní ìlú Ìlúà ilẹ̀ yìí kò sí fún títà rárá àti pé àwọn ọkọ̀ kan tó ń wọlé wá láti wá gé igi tàbí wọ́n ń kó igi tàbí wọ́n ń gbé jàǹjàlà wá sí orí ilẹ̀ yìí kò sí àyè bẹ́ẹ̀ mọ́ rárá. àlejò tó bá mọ̀ wípé òun fẹ́ wá sí orí ilẹ̀ yìí kó gba ìwé àṣẹ lọ́dọ̀ kábíyèsí ọba Ashiru Oyèbísí Ọlálérè ìfẹ́ ìlú one ti ìlú Ìlúà torí ọba gbọ́dọ̀ mọ ẹni tó fẹ́ wá kí ẹnikẹ́ni má ṣe gbin igi eléso sí orí ilẹ̀ yìí ilẹ̀ ìpamọ́ sí ìṣòfò ní ìlú Ìlúà kò sí àyè gbígbin igi eléso sí orí ilẹ̀ yìí rárá. olùkéde àwọn ni aláyélúwà kábíyèsí ọba Ashiru Oyèbísí Ọlálérè ìfẹ́ ìlú one ti ìlú Ìlúà àti alága ọmọ ìlú Fáṣọ̀nbí Sulaimon àwọn ló ń kéde. ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí lórúkọ gbogbo ìdílé olóògbé Pa Samuel Ọmọfọyẹwà Ọ̀sányìntọ́lá ẹni tí wọ́n dágbére fáyé ní ẹni ọdún 82 ẹni tí wọ́n dágbére fáyé ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 12 oṣù karùn-ún tí a sì ṣe ètò ìsìnkú wọn ní ọjọ́rú Wednesday ní ọjọ́ 13 oṣù karùn-ún ọdún tí a wà yìí ní a fífi àsìkò yìí kí àwọn ẹni bí ẹni àwọn ènìyàn bí ènìyàn àwọn tí wọ́n péjú pésẹ̀ síbi ètò ìsìnkú bàbá wa Pa Samuel Ọ̀sányìntọ́lá a kí gbogbo ìjọ Emmanuel Baptist Church ìjọ onítẹ̀bọmi àkọ́kọ́ ti ìlú Ìpàpó ẹlẹ́yinpọ̀ ti ìlú Ìpàpó kábíyèsí a kí yín o àwọn ènìyàn wa láti ìlú Ìpàpó àwọn ènìyàn láti ìlú Ìṣẹ́yìn Ìbàdàn Èkó àti gbogbo ọmọlé Ládùbú láti ìlú Òkè o a kí ọkùnrin a kí obìnrin a kí ọmọdé a kí àgbàlagbà àti gbogbo àwọn tó péjú pésẹ̀ síbi ètò ìsìnkú Pa Samuel Ọ̀sányìntọ́lá a ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ o gbogbo wa náà la ó dàgbà bógo tí ń jẹ́ ti Ọlọ́run ẹ ṣeun ẹ kú dìde
gbogbo ẹ̀yin tẹ́ bá wa lọ sílùú Pàpó, gbogbo ẹ̀yin tẹ́ dúró sílùú Òkè o, gbogbo ẹ̀yin tẹ́ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa, gbogbo yín pátápátá la kí ẹ kú àdúrótì. A ò ní fi ibi gbà á fúnra wa. Olùkíni gbogbo ọmọ ló ń kéde wípé ẹ ṣeun, àdúpẹ́, ẹ kú àdúrótì wa. gbogbo ọmọ ìlú Ìbàràpá méjèèjì àlùfáà Abatẹ́rápì dé sílùú Èrúwà ẹ kú oríire o. àgbálẹ̀ iṣẹ́ ìṣègùn bílẹ̀ tí gbogbo ayé ń polongo nípa jábí ìdóògùn bílẹ̀ tó ń tilé iṣẹ́ wọn jáde. Marathon Extra Bitters ohun tẹ́ bá papọ̀ mọ́ ni ó sọ̀rọ̀ iṣẹ́ tí ó ṣe lágọ̀ọ́ ara. ọ̀sẹ̀ ìlera la gbé dé o. ẹ lo Marathon Extra Bitters pẹ̀lú ohun tó tọ́ kí bàtí ríro ẹ̀yìn dídùn jẹ̀díjẹ̀dí wá gbígbà àyà jíjá àìróorun sùn ẹ̀gbẹ́ korí tó sọ ni òtún jẹ́ dúró. ọmọkùnrin á dúró tọwọ́ kọ̀dílẹ̀ lérí. obìnrin tó ń rìn nira lákòókò kọ àlejò lọ́wọ́ Marathon Extra Bitters ẹ̀ òtún jẹ́ gbúwẹ́ mọ́. ó yá o ibi ọ̀sẹ̀ ìlera yìí ni ẹ máa bọ̀. Lapo office tó wà ní Sango ládojúkọ ọba Sèkú secondary school lẹ́gbẹ̀ẹ́ Ilé-Ìrúwà stadium bẹ̀rẹ̀ látọjọ́ ajé Monday ọjọ́ 11 oṣù karùn-ún títí di Saturday ọjọ́ 16 oṣù karùn-ún. ẹ máa bọ̀ pẹ̀lú 3,000 naira àtọwọ́ péréte tẹ́ ò fi rògùn. nínú 3,000 yìí lẹ́ ò ti gba káàdì. inú ẹ̀ la ó ti ṣàyẹ̀wò fún yín. inú ẹ̀ lẹ́ ò ti gba Marathon Extra Bitters ńlá. a ó tún fún yín ní Marathon flusher tó ń fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù. ẹ máa pe 09069234633 09069234633 Khalifa Abatẹ́rápì lónìí a ò ní fàìsàn lọ. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. àwọn ẹgbẹ́ tí wọ́n ń pè fún àjọṣepọ̀ fún ìtẹ̀síwájú gbogbo wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ń ké sí gbogbo ènìyàn síbi ìpàdé àpérò kan tó ní í ṣe pẹ̀lú ìforíkorí àti ìfikùnlukùn bí ìpín dọ́gbandọ́gba yóò ṣe wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ìpín pínre láàrin ọ̀kan ò gbọ́dọ̀ ju kan lọ́pàá àti wípé kò dára ká fi igbá kan bọ̀ kan nínú bí igbá oko. àwọn ẹgbẹ́ tí wọ́n pè fún àjọṣepọ̀ fún ìtẹ̀síwájú gbogbo wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ń pe gbogbo àwọn ènìyàn rere tó fẹ́ ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìdàgbàsókè agbègbè Òkè Ògùn lápapọ̀ wípé kí wọ́n wá síbi ìpàdé àpérò yìí o tí yóò wáyé ní ọ̀la ọjọ́ 16 oṣù karùn-ún tí a wà yìí ọdún 2026. ààyè tí ìpàdé náà yóò ti wáyé ní gbọ̀ngàn ńlá ìlú Òkè-Ò Town Hall ní ìpàdé ọ̀hún yóò ti wáyé ní déédéé aago 10 òwúrọ̀. kí ekulé kó gbọ́ kó sọ fún toko, kí àdán kó gbọ́ kó rò fún òbẹ̀. gẹ́gẹ́ bí wọ́n sì wí wípé ìpàdé ọ̀hún oríṣiríṣi ìlaraẹnilọ́yẹ̀ àti ìdánilẹ́kọ̀ọ́ tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè agbègbè Òkè Ògùn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ òun ni yóò wáyé o. ẹ wá kájọ pawọ́pọ̀ ká fi orí ìkòkò ká fi sọ ọ̀ọ́dúnrún. àwọn olùkéde ẹgbẹ́ àjọṣepọ̀ fún ìtẹ̀síwájú gbogbo wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ẹni tí a fún lóbì tí kò dúpẹ́ wọ́n ní bí a bá fún lọ́mọ kò ní ṣàná. èyí ló mú kí ẹbí olóògbé ọ̀gbẹ́ni Johnson Adéníyì Adédèjì Aládéwúrà ni wọ́n fi ń kí His Royal Majesty Ọba Lawal Oyèdépò Oyèlẹ́yẹ Alébíoṣù Bájígan ti Ìlàjílé ìjọ First Baptist Church Ìlàjílé ìjọ First Baptist Church Ayétòrò Òkè ilé eléégún tó ń bẹ ní Ìlàjílé gbogbo ọmọ Ìlàjì home and abroad Ìdìkó àgọ́ Ìdìkó ilé Ìtásá Ìjìó màmá wa Deborah Àfọ̀njá ní Oyinlọ́lá ọ̀gbẹ́ni Ṣọlá Àdìó Ayétòrò lápapọ̀ Òkè-Ò lápapọ̀ Ìlàjílé lápapọ̀ ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ tí ó wá síbi ayẹyẹ ìkẹyìn òkú bàbá wa olóògbé Johnson Adéníyì Adédèjì ẹni tí ó lọ sinmi láyé olùgbàlà ní ọjọ́ 12 oṣù karùn-ún ọdún tí a wà yìí. ẹ ṣé o ọmọ rere ni yóò gbẹ̀yìn gbogbo wa. bí ẹ bá wá ń gbọ́ àwọn ọmọ Adédèjì Adédòkun ní ìlú Ìlàjì ló ń kí yín. ẹ ṣé o ẹlẹ́yọ̀ ní ṣáájú gbogbo wa lọ. ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí. àwọn ìdílé bàbá pa Samuel Adéwọ̀yìn Adélékè Àyíṣà Ọmọwúràọlá wọ́n dúpẹ́ lọ́wọ́ ẹbí ará ọ̀rẹ́ ìyè kan ìjọ Ọlọ́run lápapọ̀ pẹ̀lú gbogbo àwọn àlejò tí wọ́n péjú pésẹ̀ síbi ètò ayẹyẹ ìsìnkú àti ìdúpẹ́ tí wọ́n ṣe nínú ìjọ Ọlọ́run CNS Church Arárọ̀mí Bòdè Òkè-Ò tí wẹ̀jẹ̀wẹ̀mu tó sì wáyé ní ilé ẹ̀kọ́ ADS Primary School Èyèlè Òkè-Ò ní ọjọ́ 9 oṣù karùn-ún ọdún tí a wà yìí. wọ́n lo àsìkò yìí láti ké gbogbo ìjọ Ọlọ́run CNS Church Arárọ̀mí Bòdè Òkè-Ò. à ń kí òjíṣẹ́ Ọlọ́run General Apostle I.O. Òkèsèní àti akọ̀wé ìjọ Special Apostle H.O. Adépọ̀jù àti ìjọ Ọlọ́run lápapọ̀
ìjọ ọlọ́run CNS Church orísun ìbùkún ajẹ́lànwá òkè o lábẹ́ olùdarí senior apostle Matthew àtàndá àti ìjọ ọlọ́run CNS Church arárọ̀mí láfihàn òkè o lábẹ́ olùdarí apostle JS Adépọ̀jù àti ìjọ ọlọ́run CGAC òkè ìyè èyèlè òkè o lábẹ́ olùdarí pastor Akínọlá Olúwaṣeun àti ìjọ ọlọ́run wa Holy Baptist Church òkè o lábẹ́ olùdarí Reverend Ọlánrewájú JP. bẹ́ẹ̀ náà ni a kí gbogbo àwọn ẹgbẹ́ Primary Health Care Center Kájọlà Local Government PHC. à ń kí àwọn ẹbí wa ilé olóyè Asín òkè o, ilé Balógun Ìjò òkè o, ilé Ọ̀nà Àká, ilé Olókè, ilé Fọwọ́rọ̀pọ̀ àti ilé Ibà Ọgán àti gbogbo àwọn ènìyàn tí wọ́n wá. a kí yín o wípé ọmọ rere yóò gbẹ̀yìn gbogbo wa láṣẹ Ìdùmarè. arúgbó la sì máa fi gbà á, bẹ́ẹ̀ ni àní fi ọjọ́ ọlọ́jọ́ lọ o. wọ́n ń lo àsìkò yìí láti dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tí ẹ wá tẹ́ ẹ péjúpésẹ̀ síbi ètò ayẹyẹ àti ìsìnjáde òkú náà. àwọn olùkéde Special Apostle Jacob Adéwọ̀yìn. ìjọ onítẹ̀bọmi kínní tó kalẹ̀ sí àdúgbò ìṣìyà First Parish Church ìṣìyà òkèhò ló ń fi ìkéde yìí síta pé àyè iṣẹ́ olùṣọ́gbà tí a mọ̀ sí section ṣí sílẹ̀ nínú ìjọ ọ̀hún. ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ síṣẹ́ yìí gbọ́dọ̀ jẹ́ ọkùnrin tí ọjọ́ orí rẹ̀ wà láàrin ọdún 25 sí 50 ọdún. irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ọmọ ìjọ onítẹ̀bọmi tó fi ibùgbé rẹ̀ sí ìlú tó wà ní agbègbè yìí: òkèhò, ìlérò, ìṣẹ́milé, ìlúà, ìmíà, ayétòrò òkè, ìwéré òkè, ìlàjì òkè. irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ lè mọ̀ọ́kọ mọ̀ọ́kà. kódà tí irú ẹni bẹ́ẹ̀ tó bá ní ìwé ẹ̀rí ilé ẹ̀kọ́ gíga bíi OND tàbí NCE àǹfààní ńlá ni. kí ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí iṣẹ́ yìí fi ìwé mo nífẹ̀ẹ́ sí iṣẹ́ olùṣọ́gbà ṣọwọ́ sí akọ̀wé ìjọ Pastor Emmanuel Taiwo. nọ́mbà Pastor Emmanuel Taiwo ní 07033298696. ohun tí mo mọ̀ ìjọ yìí ni pé wọn kì í san owó rìndọ̀rìndọ̀ fáwọn òṣìṣẹ́ wọn. ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí. bàbá wa olóyè babaláwo arẹwà ifá olúwo ìlú ìṣìà ló ní kí a máa kí gbogbo ọlọ́dẹ pátá ní ìjọba ìbílẹ̀ Kájọlà pé kí a máa kí elédè ìlú ìṣìà, pé kí a máa kí elédè ọgán, pé kí a máa kí elédè òlèlè aṣípa òkè ògún, kí a kí gbogbo babaláwo pátá, kí a sì tún máa kí gbogbo ọmọ ilé aṣáájú ọdẹ pàmò òkè o tí ọ̀rọ̀ kan gbọ̀ngbọ̀n pé wọ́n kú ìmúra ìwúyè olórí aṣáájú gbogbo ọdẹ ìjọba ìbílẹ̀ Kájọlà tí a ó fi comrade babaláwo ọ̀jẹ̀dìran Ifáṣèyí Ògúnbísí tí gbogbo ènìyàn túmọ̀ sí ṣólógò jẹ́, èyí tí yóò wáyé ní ọjọ́ 17 oṣù karùn-ún ọdún 2026 tá a wà yìí ní ọjọ́ Sunday, bẹ̀rẹ̀ láti aago 10 òwúrọ̀ títí di ọjọ́ kejì ní aṣáájú compound pàmò òkè o. ẹ má gbàgbé o, aago 10 òwúrọ̀ ni ètò yóò bẹ̀rẹ̀. bí comrade babaláwo ọ̀jẹ̀dìran Ifáṣèyí Ògúnbísí ṣólógò bá ń gbọ́, bàbá wa olóyè babaláwo arẹwà ifá olúwo ìlú ìṣìà ló ní ká máa kí yín o. ọmọdé ní fọmọdé o, ọmọdé ní fọmọdé bí gbàgbọ́ fẹ́ra wọn kì í ṣe jà, ọmọdé ní fọmọdé. ọdún ìlà 2026 à ń fi àsìkò yìí kí gbogbo olúwo ìjọba ìbílẹ̀ Kájọlà fún ayẹyẹ ọdún ìlà yìí tó wáyé lónìí. òní ti ṣe ọjọ́ 15 oṣù karùn-ún tí ṣe ọjọ́ ẹtì Friday ló fa sábàbí tí babaláwo arẹwà ifá olúwo tìlú ìṣìà fi ní ká máa kí olúwo ìjọ babaláwo Ifákúnlé, olúwo òlèlè babaláwo akóredé Ifátìmílẹ́yìn, olúwo ìṣẹ́mìmọ̀bà babaláwo arífálájogún ọ̀kánláwọ̀n, olúwo bòdè babaláwo adífálà, olúwo ìsàlẹ̀ àlúbọ̀ babaláwo Ifáṣẹ̀hùn, olúwo gbọ́tẹ̀ babaláwo awóníyì, àràbà tìlú òkè o babaláwo Ifákóredé Ògúnládé, alága ifá ọgán Ifálékè pẹ̀lú ọmọ Ògúndábèdé Ifáṣọlá ìlúà pé a kú ọdún ìlà o. wọ́n ní ká fi tó yín létí pé aago 2 òwúrọ̀ ni ètò yóò ti bẹ̀rẹ̀ ní ilé ìmọ̀lẹ̀ nídìí ẹ̀là. bọ́bá wá di aago 12 ọ̀sán ẹ jẹ́ á pàdé ní táwọn ìlú òkè o níbi tí gbogbo ò ti máa dùn yùngbàyùngbà. orí adé ìkàlẹ̀ ọjọ́ náà ni His Royal Majesty ọba Dr. Rafiu Oṣuọlálé Mustapha Adétúnkejì olóyè babaláwo arẹwà ifá olúwo ilẹ̀ ìṣìà ló ní ká máa sọ pé ẹ̀là festival ọdún yìí ó tún dùn yàtọ̀. ẹ káàbọ̀ padà láti ojúde
ọjà à ń rọ yín náà pé kẹgbẹ́ ìpolówó yín wá síkànnì CP89.1 FM kábàáyín bẹnu ajélù gbogbo àwọn ọjà tí ò lọ́nlẹ̀ kò tí ì dé kàn ní wa ní o eléyìí náà la tún fi ń sọ fún yín pé children day ticket ó ti wà available 15,000 naira ní 15,000 naira òun ni ticket ó ti wà ọjọ́ on the 24 òun ni a ó ṣe ètò fún àwọn ọmọdé wa ní Damda CBT Center ní ẹgbẹ́ ilé ìfowópamọ́sí wa láti ṣe ní ètò ọ̀hún yóò ti wáyé ẹ wá ra tíkẹ́ẹ̀tì kéékèèké wọ́n láǹfààní láti ṣeré nínú wọn ó sì dùn. láti ọjọ́ orí láti 3 years to 13 years ọjọ́ orí mẹ́ta sí ọdún mẹ́tàlá. ọdún mẹ́ta sí ọdún mẹ́tàlá. ẹ ò ní nínú wa ní tíkẹ́ẹ̀tì báyìí. ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún 15,000 naira náà ní tíkẹ́ẹ̀tì lágbára ọlọ́run gbogbo ẹ̀yin òbí ọlọ́run á pèsè fún yín ẹ já tètè wá rà fún àwọn ọmọ wa ẹ dákun ọlọ́run ó pèsè àwọn èèyàn tí ń ra kò ní jẹ́ pé ìgbà tó bá tán là á ṣẹ̀ṣẹ̀ máa sọ wípé àmọ́ sì fẹ́ rà táwọn ọmọ wa máa sunkún tí wọ́n máa gbóná àwọn ọmọ tí wọ́n ṣe drama last week ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní sunkún wọn lọ o lẹ́nu géètì pé dandan wọ́n sì ti ṣe ètò kódà ẹlòmíì kówó wá lọ́sẹ̀ ní ọdún tó lọ yẹn tí ò padà sí tíkẹ́ẹ̀tì láì tí wọ́n dúró sẹ́nu géètì tí wọ́n ń sunkún wọ́n sì ti ṣe ètò fún iye àwọn ọmọ tí wọ́n bá kó tíkẹ́ẹ̀tì wọn kalẹ̀ tí wọ́n bá ti gba tíkẹ́ẹ̀tì náà ti ṣètò wọn kò ní dáa kó jẹ́ pé wọ́n máa lọ́bì ẹ̀bùn fún àwọn ọmọ yẹn ẹ dákun ọlọ́run ó pèsè bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tó bá fẹ́ ice block ó wà ẹ wá sanwó kí ẹ lè rí gbà ní ọjọ́ ìṣẹ́gun Tuesday 1,000 naira gbogbo ẹ̀yin tẹ́ ní ẹ fẹ́ máa tún ta 1,000 naira náà lágbè fún yín torí pé a ti fi ẹ̀dínwó sí 1,200 là ń tà even níbi tó bá wa gbé wá 1,200 là ń tà ṣùgbọ́n torí wípé kí ìgbà yín gbádùn kó lè dé bá wa òun ni aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ wa Pastor Dr. Ọlátúndé Ọládòkun JP ní wọ́n fi ní ká sọ di 1,000 naira gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ máa tún tà náà 1,000 naira lágbè kalẹ̀ fún yín ẹ ṣeun ẹ jẹ́ tẹ̀wájú nínú ìròyìn wa nínú ìwé ìròyìn Daily Post náà ni ìròyìn yìí wà níbi tí ìròyìn ọ̀hún ti ń sọ wípé ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti sún ọjọ́ ìdìbò abẹ́lé àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin síwájú tí wọ́n sì ti kéde ọjọ́ tuntun tí ètò ìdìbò ọ̀hún ò wáyé ẹgbẹ́ òṣèlú APC All Progressives Congress ni wọ́n ti sún ọjọ́ tí ìbò kò mẹ́sàn-án yọ ti ìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC sí ti àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin eléyìí tí wọ́n ti pìyàmọ́ fún ti ọdún yìí wọ́n ní ẹ wò ó wọ́n ti sún sí ọjọ́ 16th May 2026 wọ́n ní wọ́n ti gbé ọjọ́ ọ̀hún sí ìyẹn ọjọ́ àbámẹ́ta ọ̀la eléyìí ló jẹ jáde nínú àtẹ̀jáde tí ẹni tí ṣe akọ̀wé àgbà fún ẹgbẹ́ ọ̀hún tó fi léde yìí Felix Mọ́kà ní àná ọjọ́bọ̀ Mọ́kà ló sọ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ti kéde ọjọ́ ìbò abẹ́lé àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà ọmọlẹ́gbìmọ̀ aṣòfin sí àwọn ti gómìnà àti eléyìí ti ṣe ti ààrẹ wọ́n ní ẹ wò ó ọjọ́ òun ò yí padà o bẹ́ẹ̀ ló sì wà ṣùgbọ́n gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi léde wọ́n ní títí àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin nìkan òun ni àtúnṣe débá tí òun náà sì wáyé ní ọjọ́ 16 oṣù karùn-ún ọdún tí a wà yìí wọ́n wá ní báyìí ni àwọn ìlànà ìbò ọ̀hún bí ó ṣe lọ rèé wọ́n ní ti àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 16 oṣù karùn-ún ọdún tí a wà yìí wọ́n ní ti àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà òun wáyé ní ọjọ́ ajé Monday ọjọ́ 18 oṣù karùn-ún ọdún tí a wà yìí wọ́n ní ti àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ó wáyé ní ọjọ́rú Wednesday ogúnjọ́ ọjọ́ karùn-ún ọdún tí a wà yìí tí àwọn gómìnà yóò wáyé ní ọjọ́bọ̀ ọjọ́ 21 oṣù karùn-ún ọdún tí a wà yìí wọ́n ní ti ààrẹ ní ó ṣẹlẹ̀ ní ọjọ́ àbámẹ́ta Saturday ọjọ́ 23 oṣù karùn-ún ọdún 2026 báyìí ni ìlànà ètò tí àwọn ẹgbẹ́ òṣèlú APC tó fi léde o lórí bí àwọn ìbò abẹ́lé wọn bí ó ṣe lọ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ẹ̀yin fẹ́ ṣe rẹ lọ sínú ìwé ìròyìn Daily Post kẹlọ́mù kẹsìrì ẹ̀ níbẹ̀. nítorí àkókò wa àsìkò ti tó báyìí kẹ́ ẹ bá wa pẹ̀kẹ́ lù ú àwọn ìròyìn tí a ti kà sí yín létí kókó àti èyí tá a tú ní ìpele bí aṣọ ọ̀yẹ̀lẹ̀ ẹ lè bá wa dá sí báyìí láàrin ìṣẹ́jú péréte 070 10 15 0602 tàbí 070. Hello. Hello káàárọ̀. ẹ káàárọ̀ o. ẹ kú iṣẹ́ ọ̀rọ̀ àwọn àtẹ̀yìnwájú o. àmín o. mo gbàdúrà pé ìfẹ́ Ọlọ́run yóò ṣẹ láyé gbogbo wa lórúkọ Jésù. àmín.
ọmọkùnmi ọmọ ṣe kó láti tèdè. ẹ ṣeun. sọ sí bàbá Wike ń sọ sí bàbá Mákindé lédè kúkúrú ságo ń búgbòjọ ni gbogbo wọn. èròǹgbà bàbá Mákindé ìfẹ́ Ọlọ́run yóò ṣẹ láyé wọn ṣùgbọ́n tá a bá fapá kú tẹkọ̀ bá tó wà. bàbá ní ọ̀bá rẹṣẹ́ yìí lọ́wọ́ ní ṣéètì tiwọn náà ọ̀bá rẹ ṣéètì tiwọn náà lọ́wọ́ káwọn náà lè bá àlíbí àrítọ́ka sí kí wọ́n rẹṣẹ́ bàbá lọ́wọ́ bàbá yìí káwọn náà ràn yọ ṣéètì yìí lọ́wọ́ lágbọ́n tiwọn náà ni ọ̀rọ̀ bá dùn lẹ́nu tiwọn náà ṣùgbọ́n fẹ́ Ọlọ́run ọ̀sẹ̀ ayé kálukú ẹ kúṣẹ́ ọmọ ti kó ní láti tẹ̀lé. ẹ ṣe o. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ ṣeun káàárọ̀ sà. mr alejolowo. yes sir. ọ̀rọ̀ tí èmi fẹ́ ká sí ni ọ̀rọ̀ Rotimi Amaechi tó sọ nípa ààrẹ pé ààrẹ ló ń jẹ́ kí ebi pọ̀ láàrin ìlú ìlú ló jẹ́ kí nǹkan owó lóòótọ́ ni òdodo ọ̀rọ̀ bí ọmọ ìwé àsọkúsọ ni wà láì bó ṣe rí gẹ́lẹ́ ni ó sọ yẹn ọ̀rọ̀ ìgbẹ́ Nàìjíríà bàgẹ́rẹ́ púpọ̀ tó tẹ̀lé ti pásítọ̀ àwọn pásítọ̀ tó yẹ ká máa lọ sábà ìpètò ọmọ yìí ń hùwà tí ọ̀dà tó wà gbé táwọn pásítọ̀ náà ni wọ́n tó wá gbé ẹni tí tó hùwà tí ọ̀dà àwọn pásítọ̀ tó bá ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n máa ń wọ́n rẹ̀ gbọ́dọ̀ gbogbo hùwà báyọ̀ ọ̀dà Nàìjíríà nígbàgbọ́ láti sọ̀lá. ẹ ṣeun. hello ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ orúkọ yín o. ẹ káàárọ̀ o. kówó pé ẹ kú ojúmọ́ o. mr abẹ àti ìtura mr abẹ mo kì í ẹ kú iṣẹ́ o. àdúpẹ́. yóò níjọ́ bàjẹ́. àmín. ní ọ̀rọ̀ tí wọ́n sọ ń pa ti bàbá wa tí wọ́n dẹ́kun gbogbo ẹ̀ dàbí ìkẹ́ lóòótọ́ àmọ́ à ń bẹ̀ wọ́n náà níbi wọ́n ti sọ yẹn tí wọ́n jí nǹkẹ́ rọrùn fún wa ká lè gba káyíjú ìgbáyé ìgbádùn níbi tí pásítọ̀ náà tó náà ìṣàjìmáṣe àwọn ẹni Ọlọ́run tá lọ ń súnmọ́ àwọn ni wọ́n ṣe ohun tí ń ṣe yíbo láwà ń lọ lédè Nàìjíríà Ọlọ́run tí Nàìjíríà bàjẹ́ iléeṣẹ́ sí wọ́n máa tẹ̀síwájú o. àmín. hello ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ orúkọ yín o. ìjùmọ̀ ni látòkè. láti lókè à ń gbọ́ yín sà. ọ̀rọ̀ Wike yẹn lèmi náà ṣe dá sí. ẹ dá sí. mo sì rí pé oníṣèyí oníṣẹ́gbẹ́ méjì ló ní PDP àti APM lọ́dọ̀ ti kọ̀gẹ́sì ọ̀ṣẹ́gbẹ́ méjì wọn wọ́n fọ́ọ̀mù aláàfin tí wọ́n gbọ́ lọ́wọ́ àwọn tó fọ́ọ̀mù aláàfin lọ́wọ́ APC náà wọ́n fọ́ọ̀mù aláàfin lọ́wọ́ APC ẹgbẹ́ tó pọ̀ orúkọ ẹgbẹ́ tó lọ́ fìlò wọ́n fi di ìbò nítorí tó wà ń sọ̀rọ̀ nísìnyí òun tí ń ṣe APC tí ń ṣe PDP ńkọ́ ní fàràbalẹ̀ ní APC ní fàràbalẹ̀ ní PDP ní Nàìjíríà tó náà bá a ṣe lọ wọ́n sì ṣe Nàìjíríà sáfẹ́ ṣe ẹgbẹ́ ìwọ̀n ìṣèlú Nàìjíríà yìí àkókò àwọn ilé ẹgbẹ́ ọ̀kan kò lè rí Nàìjíríà ó bá wù ọ̀sẹ̀ tó bá wù. ẹ ṣé o. Ọlọ́run ní oṣù àbárí tó bá pa fún abẹ́lẹ́lẹ́dì. àmín. pápá ogun ìṣòro wa tí ó pa pàdé. àmín ẹ ṣé o. ẹ ṣé o dàbọ̀. 070 47 7064 tàbí 070 10 15 06 02. hello ẹ kú ojúmọ́ o ìpè yín náà lágbè kẹ́yìn o. ẹ káàárọ̀ pápápá. ìfẹ̀fẹ̀ mọ̀ níbàjẹ́ o. àmín o. ẹ àfi ti tẹ́lọ̀ láti pa kí ni o. ẹ káàárọ̀. kì í fúrò nìkan ẹ̀ka Ọlọ́run ní jẹ́ ẹ̀sìn ká. àmín o. ibi tí pásítọ̀ lèmi kọ́kọ́ fẹ́ dá sí kábàkùn káwọn pásítọ̀ wà yóò ṣe sùúrù àwọn ọ̀rẹ́ sí Ọlọ́run tó wà ń ṣerú eléyìí irú wà sí wọn fẹ́ ṣe fún wa ẹ dákun àrò àfáàrà àwọn pásítọ̀ ìtẹ́tọ̀ mọ́ ni ká mọ bá lọ́wọ́ wọn níbi tí bàbá wa gómìnà lèmi tó fẹ́ dá sílẹ̀ lẹ́ẹ̀kejì kí wọ́n dákun èyí tí wọ́n ń ṣe lọ àti ìrírí ń pa wọn ní ọ̀dọ̀ wa ń bì yìí o lókè ògùn ń bì yìí o wọ́n tọ́ láwọn fẹ́ sàárẹ̀ o owó tí wọ́n ń ya fún wọn bọ́ wọ́n lẹ sí tí wọ́n dàkú kí wọ́n yẹjú ọ̀kẹ́ kí wọ́n tó tọ́ bọ́ di omi ọ̀ Nàìjíríà ò ní bàjẹ́ o àti ìyẹn ẹ̀kọ́ ètò ẹ ṣé. ẹ ṣé o ìyá àfíìsì tẹ́lọ̀ a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí ìgbà tá a bá bomi là á díẹ̀ tí a bá padà dé a ó máa lọ sí abala fìjìláńtẹ́ ẹ kú kalẹ̀. SIP 89.1 FM. bí kìnìún bá bú nínú igbó tìgbó ti jù á mì tìtìtì SIP 89.1 FM ẹ máa gbọ́ wa nìṣó. oògùn kan tún ti dé tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́ oògùn kan tún ti dé jókòó wọn ní lórúkọ rẹ̀ ń jẹ́ ewé àtegbò ni wọ́n fi pò ó wúlò fún ọlọ́mọkùnrin gidi tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́.
eégún tí ó ṣe bí iléèbó òṣèlágbó egúngún alápánsánpá ni bàbá eégún ọlọ́rẹ́. iléeṣẹ́ Ralac Painters tún bá ọ̀nà mìíràn yọ o pẹ̀lú àrà ọ̀tọ̀. ọ̀sẹ̀ ìlera pẹ̀lú oògùn ẹ̀dínwó fún gbogbo àwọn ènìyàn wa ní ìlú Ìgàngán àti agbègbè rẹ̀. ẹ ti mọ iléeṣẹ́ Ralac Painters láti ọjọ́ tó ti pẹ́ wípé òtítọ́ àti òdodo ni wọ́n gbé lọ́wọ́ ní iléeṣẹ́ wọn. ìdí rèé tó fi yẹ kí gbogbo ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgàngán àti agbègbè rẹ̀ kẹ́ ẹ yọjú síbi ọ̀sẹ̀ ìlera tí iléeṣẹ́ Ralac Painters gbé ká yín mọ́lẹ̀. pẹ̀lú ẹ̀dínwó oògùn lówó tí ò wọ́n rárá, ẹ̀rọ ìgbàlódé wà ńlẹ̀ tó nọkaṣẹ apá nọkaṣẹ ẹsẹ̀. ọ̀dọ̀ Ọba Sẹ̀mẹ̀ ní Òmìnigbò Road ní ọ̀sẹ̀ ìlera náà yóò ti wáyé ní ìlú Ìgàngán. bẹ̀rẹ̀ láti ọjọ́ 12 oṣù karùn-ún títí di ọjọ́ 21 oṣù karùn-ún ní déédéé aago 8 àbọ̀ òwúrọ̀. ẹ̀yin olùgbọ́ mi ní ìlú Ìgàngán àti agbègbè rẹ̀, ẹ wá jẹ àǹfààní ọ̀sẹ̀ ìlera yìí kó tó tán. 2,000 naira péré ni kẹ́ ẹ máa mú bọ̀. fún ìbéèrè ẹ lò ó sórí nọ́mbà yìí 08927249106 tàbí 09063822370. ìgbà ìgbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Ralac Painters lógún. ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí gbogbo etí tó ń gbọ́ wa káàkiri ibi tí afẹ́fẹ́ ìkànnì alàlújá tó ń fẹ́ dé. à ń kí yín bẹ́ẹ̀ ni à ń kí yín wípé ẹ kú ìtẹ́tígbọ́ wa o. abala tá a dé yìí abala tá a máa ṣe ní àlàfíbọ̀ ni bá a ṣe ń sọ̀rọ̀ nípa ètò ààbò a ó sì máa jẹ́ kẹ́ ẹ mọ nǹkan tó ń lọ ní iléeṣẹ́ Ralac Painters láti ọ̀dọ̀ Alhaji Àbọ̀lọ́rẹ́ tí wọ́n gbé ọ̀sẹ̀ ìlera lọ sí ìlú Ìgàngán. ní báyìí a lè pè wọlé sí orí ètò kájọ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò. ká tó pé káwọn èèyàn tó máa pè wọlé mo rí ẹnìkan tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ kan sí ojú òpó ayélujára Facebook wa nísìnyí. wọ́n ní nípa àwọn akẹ́kọ̀ọ́ tí ń gbé Funato area wípé àwọn gba ìpè láti ọ̀dọ̀ àbúrò wọn kan tó wà ní iléèwé pé wọ́n lọ àwọn alọ́kólóhunkígbe wọ́n wọlé tọ̀ àwọn akẹ́kọ̀ọ́ lọ ní hostel wọn. wọ́n ní wọ́n dẹ̀ gba gbogbo fóònù ní ọwọ́ wọn wípé ọmọ yẹn àwọn ò tí ì rí ríṣ láti gbà tí àwọn ò tí ì rí pé báyìí. wọ́n ní fóònù yẹn ríǹgì òbọ̀ wọn ò gbé wípé wọ́n ti gba fóònù rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n jọ ń gbélé. inú wo bá dùn tá a bá morúkọ hostel yẹn èèyàn á lè sọ síta. àwọn èèyàn yín wọn ò lè lọ síbẹ̀ wọ́n lè lọ síbẹ̀. wọ́n ní wọ́n ṣe ọṣẹ́ ní hostel kan ní agbègbè iléèwé Funato wọ́n jí nǹkan àwọn ọmọ yẹn gbé. tó ẹ̀yin ẹlẹ́ṣọ́ aláàbò wa ní ìlú òkè o àti gbogbo agbègbè rẹ̀ pàápàá jùlọ ní àdúgbò tí fásitì yìí wà, ẹ dákun ẹ jẹ́ ká tún jára mọ́ iṣẹ́ wa sí. bẹ́ẹ̀ kí àwa tí a jẹ́ bàbá onílé ìyá onílé ẹ jẹ́ ká gbọ́dẹ àwọn ọmọ yìí wọ́n ń sanwó ilé ká sì jẹ́ kí ètò ààbò kó fẹsẹ̀ rinlẹ̀ lágbègbè tí a bá ti gba àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí sílé. àwọn ọmọ wa náà wà níbì kan láṣẹ Ìdùmarè ohun aburú ò ní ṣe wọn o. àwa tí a sì jẹ́ àbí kí n sọ pé àwọn tí wọ́n ń da omi àláfíà ìlú rú torí pé àwọn tí wọ́n bá ń jálé onílé tí wọ́n fi ń bo tiwọn lẹ́yìn wọ́n ń domi àláfíà ìlú rú ni o. ẹ jẹ́ ká máa mọ̀ wípé ọjọ́ tí òkété bá bórù wọ́n wà ní àṣelágbájá ní ìlú lè mọ̀ kò ní dára tó. ẹ jẹ́ ká wá iṣẹ́ tó dára ká ṣe ká sì máa gbàdúrà sí Ọlọ́run kó bá wa fo ìbùkún sí. kì í ṣe bí iṣẹ́ bá ṣe pọ̀ tó òun ni ìbùkún ṣe wọbẹ̀. iṣẹ́ kékeré tá a bá gbájúmọ́ ká gbàdúrà sọ́lọ́run kó bá wa fo ìbùkún sí. eléyìí yóò tó jẹ yóò tó mu. ṣùgbọ́n tá a bá ti ń ṣiṣẹ́ kò tọ́ ọjọ́ tí àṣírí bá tú tó olúwa rẹ̀ yóò fi mú dẹ́rin o. 070 10 15 0602 òun lẹ́ fi pè wá sórí abala fìjìláńtẹ́. ẹ̀lú ẹ káàárọ̀. Hello, Mr. Abẹ́rẹ́kẹ́rẹ́. ẹ káàárọ̀ Mr. Àlejòlówó. Àlejòlówó kọ́ lélẹ́yìn o. Michael Babalọ́lá. Ìlú Ayétòrò Òkè. ohun yín jọra. ẹ káàárọ̀. Bẹ́ẹ̀ni, àǹtí ìtura mo kí yín o. Ẹ kú kàròyìn o. Ẹ pẹ̀lẹ́ mọ́. Ohun tí mo fẹ́ sọ nípa ètò fìjìláńtẹ́ òun ni ọ̀rọ̀ tí bàbá wa Bọ́lárìnwá sọ lánàá. Mo fẹ́ kí lẹ́yìn. Ẹjọ́ àwọn tó ń ṣa irin káàkiri kiri. Wọ́n ń ṣe àṣemáṣe lóye rí àwọn Aláyétòrò Òkè ń bí. Sọkọ́sùn máa jẹ pé nígbà tó bá di pé wọ́n bá ṣe ọṣẹ́ láṣẹ tó máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n bá wá fún wọn níwèé ìdánimọ̀ ká lè mọ̀ pé eléyìí ó ń ṣàrìnkì ni. Wọ́n kàn gbé àpò kọ́rùn àmọ́ ẹni tó ṣe àwọn ọmọ kékeré ibi tí wọ́n ń ká ọmọ kékeré lọ ń ṣe ìbọ̀sẹ̀ sí wọ́n lọ ń ká wọn mọ́ bẹ́ẹ̀
so ẹ dákun àárọ̀ ìjọba tí wọ́n bá mójútó eléyìí. ó dáa Michael Babalọ́lá láti Ayétòròkè ẹ ṣeun o Mr. Michael Babalọ́lá láti Ayétòròkè ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yìí ẹ̀yin ènìyàn wa o ẹ jẹ́ ká àwa tí a bá lè gbé ìgbésẹ̀ tí kinní yóò fi ṣe é ṣe àwọn sarinsarin wọ́n ń bẹ lóòótọ́ kì í ṣe gbogbo wọn náà ni wọ́n fi jẹ́ aláìdára ṣùgbọ́n àwọn kàńdà ń bẹ nínú ìrẹsì àwọn kan ń bẹ tó jẹ́ pé wọ́n níwà tí ò dára lọ́wọ́ ẹ sì mọ̀ yí pé ẹrú kan ní sẹ̀ ní mú ní búgba irú òun ni ọ̀rọ̀ òun jẹ́ tí ìjọba bá sì ti fún wọn ní nọ́mbà kan àwọn èèyàn ará ìlú wọn ò lè dá wọn mọ̀ yí pé àwọn eléyìí tí wọ́n bá hùwà tí ò dáa wọ́n ti níbi tí wọ́n ó ti mú wọn ká ṣe ìgbésẹ̀ lórí rẹ̀. hello ọlọ́run ló ń ṣètò orúkọ yín àmín ẹ káàárọ̀ mà. nípa ètò ààbò wa ẹ̀dáhùn torí ọlọ́run àwọn ọmọ kẹ́ńbẹ́ tó ṣe wọ́n ń gbóná ọmọ sí ilẹ̀ ní tó ṣe ìjìnlẹ̀ àwọn ọ̀nà kẹlẹ̀ lẹ́yìn báyìí tó dáadáa ẹ̀wọ̀n ní ilé ojú kan ẹ̀dáhùn torí ọlọ́run àrò àwọn òbí yìí tí wọ́n bá gbé mójútó àwọn ọmọ wọn ọmọ ọdún ìṣèṣẹ́kùsọ bí èrè lè bá rí o ọdún ní tí ń bọ̀ yìí ọlọ́run ní jáde tó fi àyà ní kú tó jọ ọ̀nà àmín ẹ̀dáhùn pa ara ọgbà àwọn tó ń gbọmọ ọmọ ní ọ̀tọ̀ gbọmọ sí tí wọ́n ń gbọmọ ká tó ń kọ́ ń bẹ lómìn ni ẹ̀dáhùn ọ̀rọ̀ lórí ètò ààbò yìí ẹ̀dáhùn àpòrò wa ọlọ́run ọba àtọ́rọ̀ àníṣìírín o àmín ẹ ṣé o ẹ ṣé o ṣé ẹ gbàgbé wípé iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n ṣe onígbọ̀wọ́ abala fìjìláńtẹ́ yìí wọ́n sì ń ṣe ètò ọ̀sẹ̀ ìlera lọ́wọ́ ní ìlú Ìgàngàn ètò ọ̀sẹ̀ ìlera ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlú Ìgàngàn fún àwọn ènìyàn wa ní ìlú náà àti agbègbè rẹ̀ pé kí wọ́n wá jẹ àǹfààní ètò ọ̀sẹ̀ ìlera pẹ̀lú oògùn ìdíwó máṣíìnì lóríṣiríṣi tó jẹ́ titi òyìnbó ni wọ́n gbé lọ síbẹ̀ èyí tó na apá èyí tó na ẹsẹ̀ èyí tó na ẹ̀yìn àti èyí tó na oríṣiríṣi àgọ́ ara ẹni òun ni wọ́n gbé lọ sí ìlú Ìgàngàn láti jẹ́ kí àwọn ènìyàn wa ní ìlú náà kí wọ́n jẹ àǹfààní pẹ̀lú oògùn ẹ̀dínwó ni wọ́n gbé lọ síbẹ̀ torí pé ìgbà ìgbádùn ọmọnìyàn ló jẹ́ iléeṣẹ́ Ralac Ventures lógún ìdí rèé tí wọ́n fi ní bá a bá ti ń sọ̀rọ̀ nípa ètò ààbò ká jẹ́ kí àwọn ènìyàn ìlú kí wọ́n mọ nǹkan tó ń lọ ní iléeṣẹ́ àwọn alájà àbọ̀lọ́rẹ́ wọn ti wà pẹ̀lú wa láàárọ̀ yìí lórí ètò ẹ kú ojúmọ́ aláàjì ẹ kí àwọn aráàlú. máa káàárọ̀ atọ́kùn. ẹ káàárọ̀. a kú jímọ̀ ìní. àdúpẹ́. a kí gbogbo ọmọ Nàìjíríà kú jímọ̀ ìní o ọlọ́run àlùbáríkà ti ń bẹ níbi ìjìnlẹ̀ àti kọ́lọ́run ọba kó ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa. àmín. a kí ọkùnrin a kí obìnrin pàápàá jùlọ nílùú wa ní Gàngán àti agbègbè rẹ̀ a kó òjò wẹliwẹli tó rọ̀ lánàá ọlọ́run ọba kó ṣe é ní òjò ajé fún gbogbo wa. àmín. gbogbo ibi tí ọwọ́ jẹ́ òjò òun ò tí ì dé kó bá rọ òjò alálùbáríkà kó má rọ ti jálejálé kó má rọ ti wólewóle fún wa. àmín o àmín o. ẹ ṣé ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Alhaji Àbọ̀lọ́rẹ́ tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Ralac tí olú iléeṣẹ́ wà ní ìlú Ìṣẹ́yìn ní Odù Bàbá ní Ìyànà Òkè Ayọ̀. bákan náà a ní ẹ̀ka iléeṣẹ́ ní ìlú Òkè Òwò lẹ́gbẹ̀ẹ́ gáràjì Ìṣẹ́yìn ilé bàbá wa Akíntọ́lá ọlọ́pàá. bákan náà ẹ̀ka iléeṣẹ́ wà nílùú Àgọ́ Àrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Àgọ́ Àrẹ níbi chọ́ọ̀chì Akékaka. bákan náà a ní ẹ̀ka iléeṣẹ́ nílùú Gàyà ní orílẹ̀-èdè Republic of Niger. àtàìsìn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe mí kò ní fi ṣe ẹni tí ó kàn tí ó fi kàn wá. àmín. a dúpẹ́ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí i. àkọ́kọ́ ọ̀rọ̀ ọmọ rẹ̀ péréte fún gbogbo àwọn èèyàn wa tí ó jẹ́ àgbẹ̀. atọ́kùn mẹ́wàá ṣẹlẹ̀ ní ó kàn ló mọ̀ ni. bẹ́ẹ̀ni. nítorí a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó jẹ́ pé ẹlòmíì ní ọjà bí ọjà 20 million tó fi dáko ní agbègbè Ìbàràpá wa yìí tó jẹ́ pé kò tó nǹkan kan. ẹ má jẹ́ àrílẹ̀ ẹ má jẹ́ àkórèwẹ̀sì ọkàn pẹ̀lú ògo Ọlọ́run dúró fún yín láti fi jẹ́ ìdùnnú fún yín ni ẹ má bọkàn jẹ́ pẹ̀lú ògo Ọlọ́run ọjà tí ó dúró yóò padà léwó sí ni pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹ̀yin àgbẹ̀ wa tí Ọlọ́run dáràn ọlá látèsí mọ́ ọdún yìí pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run oore ńlá láti ẹ̀rọ Ọlọ́run ó dá padà fún yín ẹni tó jẹ gbèsè nu yín Ọlọ́run ó bá yín ṣe nítorí pé kí ni akúrí làákàyè lẹ́lòmí ò máa sọ yìí nígbà wọn ti ń jèrè ńkọ́ bẹ́ẹ̀ náà nígbà wọn ti ń jèrè bí yóò ṣe rí sówó tí wọ́n ná nígbà wọn ń jèrè ni wọ́n ná lásìkò yìí fún díẹ̀ yìí pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ohun tí ń jágbẹ̀ látòkè délẹ̀ Ọlọ́run ọba tó ní kó mẹ́ẹ̀ẹ́ díẹ̀ lẹ́sìn mọ́dún ni Ọlọ́run ò iṣẹ́ tọdún ní Ọlọ́run ó fi dá yín láre ẹni ó jẹ gbèsè Ọlọ́run á san
a kí gbogbo àwọn èèyàn wa nílùú Gàngán àti agbègbè rẹ̀ a ti wà lómìnìgbò báyìí o gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá pé àwa ń bẹ̀ lénìí ìgbà ayé gbádùn yín ló jẹ́ kókó fún wa òun ló jẹ́ pàbàrà nítorí pé kí ni gbogbo ìgbà ni mo máa ń sọ ẹ jẹ́ ká kíyèsí àlàáfíà ara wa ọ̀gá oore tí èèyàn máa fi wá oore òun mà lálàáfíà ẹ jẹ́ á máa yẹ àgọ́ ara wa wò ká máa mọ gbèdéke bálàáfíà ara wa ṣe rí gbogbo ogun kọ́ lè ní jogun gbogbo ogun kọ́ ní jọ́fà ọ̀pọ̀lọpọ̀ ń bẹ tó yẹ pé àìlákìyèsí àbá ìmójútó àlàáfíà ara wa ní ṣokùnfà gbogbo ìpèníjà pé àdẹ̀rí lánàá àdẹ̀rí nǹkan máa ṣẹlòmíì atọ́kùn tí ó dẹ̀ rí i pé tí nǹkan òun ò bá ti bá débi tí ó kì í mọ́lẹ̀ ló máa ti ń kí ṣe lọ ni tó bá ba èwo lámọ̀ tí ó ṣe tí ó fi gbẹ̀mí kọ́lọ́run ọba kó já ṣe púpọ̀ nínú ayé gbogbo ẹ̀yin mi ní ìlú Gàngán àti agbègbè rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà lálẹ́ àtúnára akọ̀yà balẹ̀ tápà èdèrè àìtẹ̀ gbogbo yín àwà nílùú Ìgàngán ní Òmìnigbò road ẹ dìde ike ìjẹyìn rí nínú ìpèníjà inú àgọ́ ara yálà oríkèéríkèé ara tó ń roni tó ń sẹ́nu wọnú eegun pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ àbí kẹ́gbẹ́ kan kó kú dílẹ̀ tó jẹ́ pé tí wọ́n bá ń fa abẹ́rẹ́ gbẹ́lòmí ẹlòmí ò ní mọ tí pé kò ní mọ fílì dàbí alára àbí ara títa wá ní wọ́n ní nínú àgọ́ ara ẹjẹ́ àdìdẹ ẹyọ ti sí wa pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run pẹ̀lú ògùn Ọlọ́run kò sáìsàn kan àbárùn kan tí ò lóògùn kọ́nà má jà rí bínú Ọlọ́run gbogbo ẹbí tó ti ní jẹ́ ìpèníjà ẹyọ kan àbí méjì tó yẹ pé yìí ń wò pé tí ó lọ kò sáìsàn kan tí ń bẹ tí ò í lọ Ọlọ́run tó já tètè ráàánú gbà gbogbo ìgbà níbẹ̀ máa ń sọ sábàbí lóògùn ìwòsàn Ọlọ́run ló ní lọ́dọ̀ Ọlọ́run lọ́ba tí ń fàárẹ̀ sí ẹni tí ń wò yẹn sẹ̀ Ọlọ́run lọ́ba tí ń pààyàn tí ń jí yẹn Ọlọ́run ọba kó jí wa sáyé gbogbo èyí tí ń bẹ́nu àgọ́ ara táwọn òun tó ti dòkú kọ́lọ́run ọba kó fògbó rẹ̀ kó bá wa yí àbí yálà ìwọ tí wàá rí ẹgbẹ́ kan orí tí ń fẹ́ ó ti lọ ṣàyẹ̀wò wọ́n ní fúnpá gíga ni látara fúnpá gíga téèyàn bá lákìyèsí yóò di pé gbogbo báyà ń sọ pípípípí látara rẹ̀ ó lè di àtàtàkì àbí kó di sóòkì gbogbo ẹni ó wà nípò bẹ́ẹ̀ Ọlọ́run o bá a fún ọ lálàáfíà wọn lọ́ba sàlám kò ságbára lọ́dọ̀ ẹnìkan sí ìtọ́jú ọjọ́ ọwọ́ kan ṣoṣo lọ ewé àti egbò tá ń já kò sẹ́nìkan tó ní ju Ọlọ́run ọba lọ ṣùgbọ́n wọn Ọlọ́run ìbùkún rẹ̀ là ń retí gbogbo ohun tá a bá dáwọ́lé ó bá ìbùkún sí gbogbo ẹ̀yin tẹ́ ti wá sí ilé iṣẹ́ wa tẹ́ ti ń dúpẹ́ ayọ̀ aláàjì kọ́ ló ṣe gbogbo ìgbà ní máa ń sọ nítorí ohun tọ́lọ́run ò fẹ́ dùn ní kẹ́dà máa ṣe kíbúrì yahoo tó bá rí dùnú máa bẹ lọ́hùn tó bá tún rí kejì náà máa bẹ lọ́hùn èyí sì bẹ lọ́hùn kó dògún òfo ẹ̀bẹ̀ la mú lórúkọ rẹ̀ àbí yálà ẹ̀yọ́ ṣíṣe wá ní wọ́n ń ṣe ń gbogbo ìgbà ó ti lọ ṣàyẹ̀wò wọ́n ní èsì tọ̀ ṣúgà nígbà míì máa ń ṣe é ṣe kọjá pé prostate ní ẹ̀já àdìjẹ ẹ̀já mójútó àlàáfíà ara wa tí èèyàn bá tètè mójútó ó lè ṣokùnfà tí wọ́n ń lo rọ́bà fún wọn níwájú lọ́hùn gbogbo ẹni ó wà nípò bẹ́ẹ̀ Ọlọ́run bá fún lálàáfíà ẹ̀yọ́ ṣíṣe yóò kó bójú ẹ̀yọ́ ṣíṣe yóò pa nǹkan ọmọkùnrin ẹ̀yọ́ ṣíṣe kì í jẹ́ kéèyàn lókun náà àgọ́ ara àbí ìgbà míì tí kinní yìí bá wọra kò sí ọwọ́ tí ó lè mú tọ́yẹ́ pé ẹ̀yọ́ yẹn á mú yẹn kọjá bó ṣe yẹ bẹ̀tì mu tí ó jáde òní ju ṣeréṣeré báyìí lọ gbogbo ẹ̀yẹ mi tẹ́ ń gbọ́ mi ní ìlú Gàngán àbí gbogbo ibi tó súnmọ́ yín a wà nílùú Gàngán lómìnigbòrò lọ́dọ̀ ọba sẹ̀mẹ̀ la gbé ọ̀sẹ̀ ìlera yìí ńgbà yẹn gbádùn ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ ti ń pè mí láti bí ọdún kan pé aláàjì ẹgbẹ́ wà iná láti wá wò sùsùn pé pàápàá jùlọ gbogbo àwọn alágbàtà wa tó wà níbẹ̀ tẹ́ fẹ́ ṣalágbàtà wa gbogbo ohun tó ń jáde láti ilé iṣẹ́ wa látara rẹ̀ ní gẹ́tọ̀ gbámúge tó ń ṣiṣẹ́ fún jẹ̀bíjẹ̀bí ọ̀pá ẹ̀yìn inú tó ń kẹni inú tó ń runi nǹkan oṣù obìnrin tí ò wá àbò ń yọ àbò ń dúdú àbò ń ṣe ségesège ìní yìí ti dá wàhálà lẹ́nu ilé ẹgbẹ́ lómi ti ṣèyàwó ọlọ́jọ́ tó ti pẹ́ ọlọ́wọ́ wọ́n tó dáṣẹ́ rà lóhun jọ́kìnní àná òkúkú wà ní àlẹ́ ara tí rẹ̀ bí òkú ń bẹ̀ tó sì máa wà ń bẹ̀ lọ títí Ọlọ́run gbogbo ẹni ó wà nípò bẹ́ẹ̀ oyún àníbí ọmọ àbíyè Ọlọ́run bá a ṣe fún wọn Ọlọ́run ò wọlé ní tí wọ́n kíjímọ̀ káàkiri gbogbo ayé àwọn ọmọ ẹnì kọ̀ọ̀kan wa gbogbo etí tí ń gbọ́ wa tí wọ́n ní àlìǹzánu ibùdó dínì tí wọ́n lọ́mọ tí ń rẹ́tí òbí tí wọ́n lọ́mọ tí ń sanwó oṣù tí ń sanwó ọṣẹ kéèyàn bímọ òní kó rẹ́tí èèyàn o Ọlọ́run sàwọn ọmọ wa lálàánú o sàwọn ọmọ wa lálàánú o fún díẹ̀ yìí bákan náà ládìgẹ́tọ̀ sweet bitter òun ló ń ṣiṣẹ́ bórí kèrékè ara tó ń roni ọwọ́ ń kú ẹsẹ̀ ń kú pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ àbí kára títa máa kà yẹn àbí bákan náà la ní
ẹ máa rá mọ́ àsìkò òjò báyìí lẹ máa rá mọ́ yìí kò sígbà tí ò wúlò gbogbo létí ò bá ti ṣe ẹ máa rá mọ́ oògùn yòówù tí wọ́n ní oògùn wọn dì kan ẹja mójútó àlàáfíà ara wa gbogbo ohun tó tó àti bó ṣe yẹ ẹja mójútó bàbá tó ní stroke tí wọ́n ń tọ́jú rẹ̀ táwọn ọmọ ń ṣùgbà títí ń bẹ ọmọ ní jàpàtì àfi fìdígbòdì ṣe mọ̀ kéyìn fojú olóore gúngi nìyẹn ẹja sọ ohun tá a máa jẹ àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé ẹnu ò ní kọ́ atọ́kùn aró máa kọ́ ọ̀dà ń sì tí ẹ bá níbi ọmọ ọdún márùn-ún sì tó bá ra súùtì onígi fún tí bá mú tágbàlagbà bá ńlá súùtì onígi kan ìdúró bí ó ṣe rí inú àgọ́ ara rẹ̀ yóò mọ̀ kára òun jára nítorí ẹ̀jẹ̀ tútù ń bẹ lára ọmọ kéke ṣùgbọ́n àwọn bàbá tó nípèníjà àbí tọ́ ṣúgà lóní àbí hypertension lóní tó o tún lọ mú já pàtì má fàdìkì àmẹ́ tàfàlà ẹ dákun ẹja mójútó àlàáfíà ara wa ọlọ́run ọba kò ní sọ wá dẹni tí a gbé ká gbogbo ẹni ó ti wà nípò bẹ́ẹ̀ tí wọ́n ń lù káàkiri ọlọ́run bá a fún ọ lálàáfíà bá a fún ọ lálàáfíà bákan náà la ní kó mọ́lẹ̀ sí flọ́ṣà òun ló ń fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ inú àgọ́ ara ẹ̀ lè ṣe gbọ̀ndẹ̀ déédé àbí kẹ́hìn wà ní gbọ̀nsẹ̀ ńgbà míì láàrin 40 ìṣẹ́jú kó má rí gbọ̀nsẹ̀ sí bẹ́ẹ̀ kan náà làwa ní apakio ó ní oró lélẹ́yìí fáǹfààní ẹni tó yẹ pé ìfúnpá gíga ń tiẹ̀ ìfúnpá ẹlòmíì ti ń lọ bí 200 àti nǹkan kan tó jẹ́ pé kò ní rọrùn sùn eléyìí bá ṣe níta ẹlòmíì ga yìí náà ẹlòmíì ò ní ó máa sùn ṣùgbọ́n ọwọ́ tí ó máa yọ sóńkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì ẹ̀gbẹ́ kan orí ni ó máa fọ ẹlòmíì ò ní rọrùn sùn ẹlòmíì gbogbo gbá yóò máa ṣe pipipi ẹlòmíì òógùn máa ṣàdédé bò tí ó máa rẹ̀ wẹ̀sì ẹlòmíì yóò máa rìn lọ báyìí yóò máa dàbí ẹni pé wọ́n ń tì látẹ̀yìn ẹ dákun wọn tó bá ti ń rá lámì rẹ̀ ẹ̀já mójútó àlàáfíà ara wa bákan náà làwa ní ulcer solution fáwọn èèyàn tó ní ọgbẹ́ ẹnu ó yẹ pé ọgbẹ́ ẹnu yóò ti dá wàhálà alẹ̀ tọ́gbẹ́ ẹnu bá wọra ó lè ṣe kí èèyàn máa ṣe gbọ̀nsẹ̀ àṣejù ó tọ́gbẹ́ ẹnu bá wọra ó lè ṣe kí èèyàn ṣe gbọ̀nsẹ̀ kí nǹkan pupa wà ń bẹ̀rẹ̀ tọ́gbẹ́ ẹnu bá wọra ó lè máa mú yẹn nígbà àyàpapọ̀ mẹ́yìn tínú á máa kẹ̀yìn tínú á máa rùn yẹn ó ṣeé ṣe ńgbà míì tọ́gbẹ́ ẹnu bá wọra ó ṣeé ṣe kéèyàn máa gùfẹ̀ àbí kéèyàn jẹun kó dẹ̀ máa bì ẹni ó bá ti ní ìpèníjà bẹ́ẹ̀ iléeṣẹ́ rálàkì ṣe ulcer solution táwọn èèyàn dẹ̀ ń lò tí wọ́n ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bákan náà la wá ní get up well òun la fi egbòogi 22 ṣe fúngbà ẹgbàdùn àwọn èèyàn wa lórí ìpèníjà táwọn èèyàn nínú àgọ́ ara lóríṣiríṣi àìdá partial stroke ni wọ́n ní ni àbí ìkéyìí tí ìbá ní ẹja mójútó àlàáfíà ara wa kádẹ̀ sọ ohun tá a máa jẹ bákan náà la wá ní tilẹ̀kùn lẹ́yìn sọlé dayọ̀ ẹlòmíì tó jẹ́ pé àìlèṣe súnà lọ́dẹ̀ ẹlẹ́tọ̀ rẹ̀ ó ti dá wàhálà alẹ́ nínú ilé tí inú ilé ń gbóná ọkọ ò lè rojọ́ síta ìyàwó náà lè rojọ́ síta ọlọ́run má jẹ́ kẹ́ni ẹlẹ́ni ó gbaṣẹ́ wájé ẹni tó gbélú rẹ̀ ti ẹ̀kọ́ pa àwọn èèyàn ń jìlù lẹ́yìn ambọ̀sibọ́sì ìlú táwa gbé kalẹ̀ ọlọ́run ọba kò ní jẹ́ni ẹlẹ́ni ó lùlù wá lùkulù ẹ ṣe àtọ́kùn. tó ẹ̀kọ́ àtúntònù aláàjì pẹ̀lú ọ̀sẹ̀ ìlera tí ẹ gbé lọ sí ìlú Ìgàngán báyìí kí ni ẹ̀ ń retí kí àwọn ará ìlú Ìgàngán tí agbègbè rẹ̀ kí wọ́n mú lọ́wọ́ wá síbi ọ̀sẹ̀ ìlera náà. ẹ mà ṣe àtọ́kùn gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ tá ń jẹ fún wọn èèyàn mẹ́wàá àkọ́kọ́ tó bá kọ́kọ́ délé ni yóò gba ẹ̀bùn sweet bitter kọ̀ọ̀kan gbogbo àwọn tó wá níjẹrin tọ́lọ́hún kádàrá pé kí wọ́n bá gbogbo wọn láti ṣètò yẹn fún àtẹ̀tí compensate wọn gẹ́gẹ́ bí àdéhùn tá a ṣe kọ́lọ́hún ọba kó má fi àìsí ṣe wá ẹni tí bá wá ń bọ̀ àpò mẹ́wàá ni ó máa mú bọ̀ 2,000 naira àtowó káàdì yóò sì ṣe àyẹ̀wò oríṣi méjì. 2,000 naira. bẹ́ẹ̀ ni àpò mẹ́wàá. ṣé nínú 2,000 ó ti ṣàyẹ̀wò méjì. nínú 2,000 ni wọ́n ti gba káàdì wọ́n ti ṣàyẹ̀wò méjì ṣùgbọ́n tó bá fẹ́ lo máṣíìnì ìpèníjà lórí ọwọ́ ń kú ẹsẹ̀ ń kú wọ́n sanwó yẹn lọ́tọ̀ gàbádáyà ni. aláàjì irú máṣíìnì tí mo lò lọ́jọ́ sí yẹn. àti ẹ̀sìn iléeṣẹ́ wájú tí wàá rà mí tó ti bọ̀ ayé àtà bá ti dókè òun fún fẹ́ invite yín kẹ wá sílé wa kẹ tí wàá lò yẹn. kódà mo sùn dáadáa lóòótọ́ ó bá ń ṣe gbogbo ara mi mo sùn dáadáa. aláàjì atọ́kùn. àwọn oògùn yín tẹ̀ ń polówó tẹ̀ ń fọn rere ń gbogbo ìgbà yìí ṣé egbòogi ìbílẹ̀ lásán pọ́nbélé lẹ fi ṣe àbí ó ní àlùmọ́ àwọn nǹkan kan. atọ́kùn egbòogi ìbílẹ̀ náà la fi ṣe ewé àti egbò ní gbogbo ìgbà ní máa ń sọ fún yín pé ohun tá a bá lọ́dọ̀ àwọn tó bí wa ààrí láìbùlé lórí àjáde káàkiri ẹ̀rí ké gbogbo ìgbà máa ń tẹnu mọ́nà yẹn pé wòlíì ké ní nílùú rẹ ó ń ṣe ọlọ́run nígbà tó dìde náà àwọn èèyàn gbógun tì í nígbà Jésù dìde náà àwọn èèyàn gbógun tì í
ó dìgbà tí èèyàn bá jáde wọn ò nílò ìlú tí wọ́n bá rérò lẹ́yìn èèyàn ni wọ́n ṣẹ̀ tó wá máa ń gbà fún gbogbo ohun tá a gbọ́ lọ́dọ̀ àwọn tó bí wa àrílábùlé lè àwa náà jáde káàkiri àwa wá mọ̀kúmọ̀ méjì tá a mọ̀ lọ́dọ̀ àwọn tó bí wa àwa papọ̀ àsọdẹ̀ kúkú máa jàǹfààní ewé àti egbò ẹni tó mọ̀ yóò mọ̀ òun tí ẹ bá mú ewé kan dání ọ̀nà gba ẹlòmíì tí ọ̀nà méjì tí wọ́n bá mọ̀ tẹ́lòmíì ò bá sọ ó lè máa sọ bí ọ̀nà oríṣi mẹ́wàá tí èèyàn fi máa lò lóríṣiríṣi ewé àti egbò pọ́nbélé ni tí ò lè sí side effect kankan nù ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá jáde káàkiri la fi mú ní ìgbáyégbádùn àwọn èèyàn tó fi jẹ́ pé tẹ́lòmíì bá ń wo oògùn léṣẹ́ wa yóò máa dàbí oògùn òyìnbó ni. tó aago mélòó wà ní ọ̀sẹ̀ ìlera yìí yóò gbéra sọ ní ìlú Ìgàngán. a ti wà ń bẹ̀ báyìí àwọn èèyàn ti wà ń bẹ̀ mo fi àwọn èèyàn bẹ̀ mo fi ń ṣètò báyìí lọ́wọ́ ni. tó o dà aago mélòó ni ẹ wàá máa ní ẹ fòpin sí ọ̀sẹ̀ ìlera lójoojúmọ́. pẹ̀lú ògo Ọlọ́run tó bá di 5:30 to 6 o'clock la máa ń parí. ṣáwọn tó bá dé ní 6 o'clock ẹ dá wọn lóhùn. pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run á dá wọn lóhùn gbà tó yẹ gbogbo ohun tó yẹ ká kó dání gbogbo ẹ̀ láti kó dání. ó dà ọjọ́ wo ni ọ̀sẹ̀ ìlera yìí yóò kẹnu bọ̀ po pátápátá torí pé ẹlòmíín ṣẹ̀ṣẹ̀ máa ń gbọ́ pé tó bá di lọ́la ń wá tó bá di lọ́la ń lọ. bẹ́ẹ̀ ni atọ́kùn bílẹ̀ ayé ṣe rí nìyẹn ṣé mọ̀ pé mo sọ̀rọ̀ lánàá atúrẹ́ni tó pè wá láti Gẹ̀nẹ́ gbé ń jọ̀wọ́ láwa sí Gẹ̀nẹ́ Ìgẹ̀nẹ́ ta ti wá ta ti lo ọ̀sẹ̀ kan bẹ̀ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ọjọ́ mẹ́wàá la ní tẹ́ńsọ̀n tá a máa lò ń bíbà yìí ṣùgbọ́n ń dún àkọ́kọ́ tọ́lọ́hùn kádàrá pé pẹ̀lú ìdíwọ́ kékeré kan yẹn ó ṣeé ṣe ká sí ọjọ́ ẹyọ kan fún ọjọ́ tí ó parí on the 21 ni. tó ọ̀dà ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ẹ fi pe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yín fún àwọn tí wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ lábẹ́ aṣọ. ẹ ṣe atọ́kùn gbogbo ẹ̀yin èèyàn mi tí ẹ̀ ń gbọ́ mi ẹ ti ní káàdì wa lọ́wọ́ 1,000 naira lè máa mú wá ẹ̀yin tẹ̀ ní káàdì ẹ̀ mú 2,000 naira ẹ jẹ́ àdìde wúyà èyíkéyìí tẹ̀yìn tí nínú ìpèníjà ní àgọ́ ara yín yálà èyí tẹ̀ lè báyẹn sọ èyí tẹ̀ lè báyẹn sọ kò sí ìpèníjà tí ń bẹ láyé tí ológun ìbínú Ọlọ́run ni ológun ẹ̀yin ẹ̀mí tẹ́ ń gbọ́ mi ní Ọ̀fẹ́gùn oògùn wà lọ́dọ̀ mọ́mí ṣáídá níwájú ilé bàbá baálẹ̀ ní Ọ̀fẹ́gùn àìsàn ní fara ṣe gbó 090 27 24 91 06 090 27 24 91 06 ẹlẹ́kẹ̀jì 090 63 82 23 70 090 63 82 23 70 àtàìsàn àtàrùn òní fi ṣe yín òní fi ṣe mí òní fi ṣe ní tí ó kàn tí ó fi kàn wá ẹ̀sìn atọ́kùn iwájú lọ́pàá sí pẹpẹmù jímọ̀ kan la èèyàn ó kí lèèyàn ní kí mi mọ́ ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ ọlọ́run já kí láyò ajá fi lé ìṣàtìmọ́ ẹ̀sìn atọ́kùn ó dàbọ̀. ẹ ṣé o ẹ máa lọ gba ìpè báyìí bó sì jẹ́ lè gbọ́ òun kì í dùn kó pọ̀ sókè lọ́bẹ̀ oge. eégún tí ó ṣe bí iléèbó òṣèlágbó egúngún alápánsánpá ni bàbá eégún ọlọ́rẹ́ iléeṣẹ́ Ralac Painters tún bá ọ̀nà mìíràn yọ o pẹ̀lú àrà ọ̀tọ̀. ọ̀sẹ̀ ìlera pẹ̀lú oògùn ẹ̀dínwó fún gbogbo àwọn ènìyàn wa ní ìlú Ìgàngán àti agbègbè rẹ̀. ẹ ti mọ iléeṣẹ́ Ralac Painters láti ọjọ́ tó ti pẹ́ wípé òtítọ́ àti òdodo ni wọ́n gbé lọ́wọ́ ní iléeṣẹ́ wọn. ìdí rèé tó fi yẹ kí gbogbo ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgàngán àti agbègbè rẹ̀ kẹ́ ẹ yọjú síbi ọ̀sẹ̀ ìlera tí iléeṣẹ́ Ralac Painters gbé ká yín mọ́lẹ̀. pẹ̀lú ẹ̀dínwó oògùn lówó tí ò wọ́n rárá ẹ̀rọ ìgbàlódé wà ńlẹ̀ tó nàkàṣẹ apá nàkàṣẹ ẹsẹ̀ ọ̀dọ̀ ọba sẹ̀mẹ̀ ní Òmìnigbò road ní ọ̀sẹ̀ ìlera náà yóò ti wáyé ní ìlú Ìgàngán bẹ̀rẹ̀ láti ọjọ́ kejìlá oṣù karùn-ún títí di ọjọ́ kọkànléníogún oṣù karùn-ún ní déédé aago 8 àbọ̀ òwúrọ̀ ẹ̀yin olùgbọ́ mi ní ìlú Ìgàngán àti agbègbè rẹ̀ ẹ wá jẹ àǹfààní ọ̀sẹ̀ ìlera yìí kó tó tán 2,000 naira péré ni kẹ́ ẹ máa mú bọ̀ fún ìbéèrè ẹ lò sórí nọ́mbà yìí 08927 2491 06 tàbí 09063 8223 70 ìgbà ìgbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Ralac Painters lógún. ẹ kú kalẹ̀ ẹ̀yin alára wa akéyìn bẹ́ẹ̀ la kìyìn àmì sẹ́rí ọwọ́ sí yín pé ẹ káre láyé tẹ́ ẹ ti dúró tì wá láti aago 7 tí ìròyìn àjẹmọ́ná tó ti gbìnà yá
tó fi di àsìkò yìí a dúpẹ́ lọ́wọ́ yín o wípé ẹ káre láé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa inú wa ń dùn sí i bẹ́ẹ̀ ṣe ń wò wá lójú òpó ayélujára àmọ̀rírè rẹ̀ gan pẹ̀lú kódà àfi ọwọ́ ọ̀rẹ́ hẹ̀hẹ̀ àfi mú yín torí pé ẹ̀yin lẹ́wà níbẹ̀ fún wa táwa náà tá a fi ń fakọ sí ní ìkànnì wa níbí náà láti ti gé péréte lórí ìròyìn àjímọ́ná àti abala fìjìláńtì ti iléeṣẹ́ Ralac Ventures tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ ìtura òjàmọ́ relé báyìí. ó ní ẹ ṣe wọn lọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ fìfẹ́ bá wa jẹ́ gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ yín tí mo dẹ̀ tún sọ fún yín wípé tíkẹ́ẹ̀tì children day ó wà nílẹ̀ fún gbogbo ẹ̀yin ọmọdé kí ẹ wá rà children day ticket ó ti wà nílẹ̀ báyìí next week Sunday òun náà ni ètò náà ní Damda CBT Center ọmọ ọdún mẹ́ta sí ọmọ ọdún mẹ́tàlá òun náà ni wọ́n ní oore ọ̀fẹ́ láti tẹ́ bá ti gba tíkẹ́ẹ̀tì yẹn aṣọ tí wọ́n wọ̀ ó ti wà lára tíkẹ́ẹ̀tì yẹn. irú àwọ̀ aṣọ tí wọ́n wọ̀. ó ti wà lára tíkẹ́ẹ̀tì yẹn tẹ́ ẹ bá ti gba tíkẹ́ẹ̀tì yín ẹ ti rí lára ẹ̀ tọ́ a ní rí jù báyìí lọ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra ice block ẹ lè pè mí tàbí tí ẹ bá ti rí ọlọ́wọ́ ṣíbí Solomon Elizabeth àbí Gloria Ògúnbọ̀dé ẹ sanwó fún lórí tíkẹ́ẹ̀tì tí ẹ fẹ́ iye tí ẹ fẹ́ rà 1,000 naira ní block ẹyọ kọ̀ọ̀kan ẹ ṣeun o ó ní ọ̀ṣẹ̀ wọn lọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ fìfẹ́ bá wa jẹ́ náà gbogbo yín pátápátá la kí ta sì ń lù lọ́gọ̀ọ́ ẹnu tá à ń dúpẹ́ lọ́wọ́ yín pé thank you ẹ ṣeun ẹ kú ìfẹ́ gbé polówó yín wá sí kàn ní sí 89.1 FM kí gbogbo ẹ̀ kó bàa lè dún bó ti yẹ kó dún á ní rí jù báyìí lọ fún àjẹmúná tàárọ̀ tòní ǹjẹ́ èmi a máa sọ wípé ká ní olówó lọ́rẹ̀ẹ́ nílò èrò sọ pé kó ta ní lọ́rẹ̀ nítorí ẹlẹ́mì ìtura olúwa ọmọ adéníjì ṣe ń fi àsìkò yìí dágbére fún gbogbo ẹ̀ lólùfẹ́ wa wípé ó dìgbà. tó a dúpẹ́ lọ́wọ́ yín tó bá di aago 6:30 sí aago 7:30 ẹ á tún pàdé lórí ètò ọ̀dẹ́ǹpẹ̀tù abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ ẹ̀mí mọ̀ ń dágbére lórí ìròyìn àjẹmọ́ná fún etí òwúrọ̀ òní wípé níbi orí mi ò ti là ẹlẹ́dàá mi ò máa ṣáàyè gbèmí débẹ̀ dandan ìpàdé wa yóò tún di ìrọ̀lẹ́ o ó dìgbà. SIP 89.1 FM. rédíò wo lèyí tó mi.